túlẹ̀ ó difficult gan bẹ́ẹ̀ àwọn wá fìyẹn ṣe gẹ́gẹ́ bí oníṣẹ̀ṣe ọmọ Yorùbá wa tó jẹ́ jọ́ kan tẹ́rú bá jẹ lọ ẹrú ọ̀jẹ̀ padà wá sílé ó lè ronú padà ńjọ́ kan a tún wá ń sọ fún yín pé bó ṣe jẹ́ ẹrú yẹn náà a lè sọ dáadáa bí 100 bí 1 million tó ti gbèsè ńlẹ̀ Yorùbá láì ní rorí sí tẹ́yìn náà dẹ̀ mọ̀ pé lóòótọ́ ni. Àkànbí ẹjẹ́ kan tẹ̀síwájú ẹlẹ́kẹta yẹn wọ́n ní wọ́n máa ń kógun jara wọn ní Mẹ́kà pọ̀ wọ́n ló dá dúró. Ẹ ti gbọ́. So Alfa Saki ẹ tẹ̀síwájú ó di mẹ́ta. Alfa Saki ẹ tẹ̀síwájú. Torí ta bá ń forí yọmí wé ànábì yín sìn ẹ mọ̀ sunkún ni orí yọmí nìsín tó fi ju ànábì lọ. Àkànbí ẹ má fi orí yọmí wé mọ́ Muyideen Àgbàlá Gabriel ó dájú Muhammadu lọ. Ohun tó rí yọmí fi ju Muhammadu lọ ó lé ní tírílíọ̀nù. Àkànbí ẹ má lò yẹn mọ́ Muyideen Àgbàlá Gabriel ó dájú Muhammadu lọ. So kí àfa tó gbóhùn sókè ẹ̀yin èèyàn wa Sọ̀yí Buhari ni ó ti dé. Ó ti wọlé dé. Túnú ànísáì ni ó ti dé. Quran tóbi jù gan o. Sọ̀yí Muslim rè Sọ̀yí Muslim rè ó ti dé. Túnú Ibnu Majah rè ó wọlé dé. Everybody dé rí pé so a máa fit ẹ̀ nǹkan ni. So anything tá bá fẹ́ kà a máa gbé jáde nínú àwọn ìwé yìí so gbogbo àwọn tó bá wà rà àdúpẹ́ lọ́wọ́ yín o. Àwọn àfáàgùn nínú ilé àwọn àfáàgùn wà ṣe rí bàbá tó wá ń bú mi lé tó wá sókè yẹn kò ní ẹyọ kan ilé ìgàn kò ní ẹyọ kan rẹ̀ àwa dẹ̀ ní ilé tó wà loaded full loaded. Kùránì rè báyẹn ṣe ti rí full loaded ni o. ẹ tún wọlé ẹ wò ẹ ti rí a history of the Arab people. No, tá a bá ti sọ fún yín pé báyìí kò sí àtẹlẹ ìgbàwọlé ọ̀kan náà ẹ̀lẹ́ ti mú jáde yìí o. Èwo la mú jáde. A history of clinical of Arab yẹn tíra ni o. Tíra ni àwọn tí ẹ ti kà á àwọn òkà yẹn àdìsí làwọn kà fún ara kàtẹ́lẹ̀ nígbà ni o. àdìsí àti Kùránì làwọn ń lò ms kan fi yẹn hàn yín ni àdìsí àti Kùránì là ń lò. Àdẹ̀sírí Quran àdẹ̀sírí kágun àwọn nǹkan tó wà ń bẹ̀. Tẹ̀sírí ó pọ̀ lẹ́bi yẹpẹ́ o. Alfa Saki kò nẹ́yìn ní kẹ̀kẹ́ bàbá gẹ́gẹ́ bí onímọ̀ èdè Arabic kẹ́yìn náà jókòó àti àgbàlagbà tẹ́ bá jọmọ Yorùbá o ẹ jókòó kẹ́ kàwọn òwe yẹn dáadáa kẹ́yìn náà wá fi ọgbọ́n àti òye àwọn bàbá wa kẹ́fi tú gbogbo àwọn ọ̀rọ̀ yẹn so make sense. ìwọ́n náà àwọn àwé lẹ̀ ń sọ ìwọ́n náà àwọn àwé lẹ̀ ń sọ. sí nǹkan tó yẹ kẹ́ máa torí ẹ̀ jà nílẹ̀ Yorùbá lè ní sí nǹkan tó yẹ ni. Àkànbíjọ wá sí mọ̀tẹ́tọ̀ bíjọ Àkànbíjọ. Sàlẹ̀ ni ti ń jà. Gẹ́gẹ́ bí ọmọ Yorùbá bàbá gẹ́gẹ́ bí ọmọ Yorùbá bẹ́ẹ̀ náà ṣe wà yìí ilẹ̀ Yorùbá tẹ́ bá lọ́wọ́ àwọn bàbá wa sóhun ló wà lónìí ìbáyìí ẹ wo pati Islam ti kó lára wa. ẹ jọ̀wọ́ ní sáyẹ́dì. kí ni pati Islam kó tẹ̀ ń wí. ẹni sùúrù ọ̀nà àfáàjẹ ti kéwú àfáà yẹn máa jẹ́ àgbẹ̀ àbí kó jẹ́ kápẹ́ńtà tó bá lọ bí sẹ́lá àwọn àgbẹ̀ àfáà tèmi ṣàgbẹ̀ o. no àfáà tẹ kéwú lọ́dọ̀ wọn àfáà tẹ kéwú lọ́dọ̀ wọn. àgbẹ̀ ni wọn àbí kápẹ́ńtà. àná àfáà mi ṣàgbẹ̀ wọn ìdẹ́sẹ̀ kápẹ́ńtà. iṣẹ́ wo náà ṣe lẹ́yìn àfáà. ẹ máa sọ̀rọ̀ tí yín lọ. ìkẹ́ tí mo fẹ́ fàyọ̀ ń bẹ̀ ni pé inú kí wọ́n jẹ́ àgbẹ̀ àbí kápẹ́ńtà tó bá lọ. àfa àti wọ̀nyí ṣàgbẹ̀ wọ́n yé dẹ̀sẹ̀ kápẹ́ńtà olùkọ́ ni wọ́n. wọ́n á wá padà sí ilé kéwú wọ́n á kàwé yẹn lẹ́kọ̀ọ́ èdè arábíkì wọ́n níṣẹ́. olùkọ́ ni wọ́n olùkọ́. ẹni sùúrù ìkẹ́ tí ń fàyọ̀ ni pé àwọn àfa àgbà yẹn èyí tí ò bá jẹ́ àgbẹ̀ àníṣe ọwọ́ tó bá lọ láàárọ̀ tó bá dé rọ̀lẹ́ ló máa ń sílé kéwú. ẹ wo àwọn àfa àtòní bàbá mi wọn ò níṣẹ́ wọ́n wá ń pọ̀ sí everyday. ìlú kò sí ìlú tó bá ti ṣe gbogbo nǹkan yẹn lágbàáyé tí àwa ta jẹ́ ọmọ onílùú tí a sọ́pọ́tì orílẹ̀-èdè wa báwo ni ìdàgbàsókè máa ṣe dé bá tá a wá ṣiṣẹ́ kankan tá a wá ń tọrọ jẹ àwa sọ pé àáfàá ni wá àáfàá ni wá kí ló ń pè láàfàá tí ìbá rí pé ẹni tí ò fẹ́ kẹ́ ṣe. ṣe ọ̀rọ̀ tẹ́ ń bọ̀ wá ṣé ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí mò ń bọ̀ ẹni sùúrù ẹni àlá ló dá gbogbo àgbàlá Àkọ́bí
Akonbioloba. Ṣé ọ̀rọ̀ tẹ́ ń sọ yìí ní ìsìn ṣé ẹ̀ ń béèrè ọ̀rọ̀ ní abẹ́ kan ń sọ̀rọ̀ láti kan sọ̀rọ̀ kalẹ̀? Mo ń sọ̀rọ̀ ni mo wá ń béèrè lọ́wọ́ yín nínú ọ̀rọ̀ yẹn. Tó bá yẹ pé ẹ̀ ń bá ń béèrè ni ẹ máa béèrè kí n máa wá dáhùn ẹ̀. Mo ní àwọn àáfàá àgbà kan àwọn bàbá wa àgbà kan àáfàá yẹn èyí tí ò bá ní oko á lè jẹ́ oníṣẹ́ ọwọ́ sí lóòótọ́ ni àṣọ. Òdodo ni torí ẹ̀sìn wa gangan ní ká ní sí ọwọ́. Ok ibi tí wàá ń lọ leléyìí ẹ̀yin náà kò lè ní gẹ́gẹ́ bí àgbàlagbà nílẹ̀ Yorùbá ẹja gbé ẹgbẹ́ kan inú ilé ò lẹ fẹ́ wọ̀ nílẹ̀ Yorùbá lè ní tẹ̀ nígbà fún àbí mẹ́rin bíi márùn-ún tí wọn ò ṣiṣẹ́ kankan a dẹ̀ ń gbàdúrà pé kí Nàìjíríà ọ̀dà kí Nàìjíríà ọ̀dà. Ẹni tí ò bá ti ṣiṣẹ́ kó lọ wá ṣẹ́ṣe ni. tí àwa ò bá ṣiṣẹ́ láti sọ̀pọ́ọ̀tì ìjọba wa ìkan tó gbé àwa jáde nìyẹn àpé kẹ má kírun àbí kẹ má gbàwẹ̀ ẹ̀yin lẹ mo korí tó ẹ̀ kóra yín sí. Ọya Ọlọ́ba. báwo ni ìtẹ̀síwájú sí fẹ́ dé bá ìlú wa. Ọlọ́ba. ok ká sọ ẹni sùúrù ká sọ láyé ìgbà àwọn bàbá wa tí ọba ń tún ṣe. ọba kọ́ ní pèsè oúnjẹ fáráàlú gbà yẹn aráàlú ṣiṣẹ́ àtúnṣe ìsákọ́lẹ̀ fọba bíi sálárì ni. bẹ́ẹ̀ ní ìsìn àwa gbé gbogbo ẹ̀ láwọn ìjọba wa lórí káwọn ọ̀nà ọmọdé sọ́ọ̀lù ṣe àwọn ọmọ tí láyé ìgbà àwọn ọba ní fún wa níṣẹ́ ni nígbà wà láti kó fúnra wa àwọn ìyá wa ṣe káràkátà. Ṣé àwọn àáfàá ni wọ́n wá ní kí ẹnìkan kó má níṣẹ́ lọ́wọ́ mọ́ ni? Táwọn gẹ́gẹ́ níṣẹ́ ni. Àwọn àáfàá níṣẹ́. Iṣẹ́ wo náà ní? Ẹni tí ò bá ti níṣẹ́ nínú àwọn àáfàá ọ̀lẹ́nu. Àáfàá níṣẹ́. Èmi tí mo bá yín sọ̀rọ̀ yìí mo ní iṣẹ́ tí mò ń ṣe àáfàá dẹ̀ ni mí. Iṣẹ́ wo ni mí dín ní Bello ń ṣe? Iṣẹ́ wo ni Sulemanu Faruku ń ṣe? Ya subhanallah ẹ sì lọ́mọ Yorùbá ni yín. Iṣẹ́ wo làlì Fúlàní ṣe? Ṣé bẹ́ẹ̀ lọ́mọ Yorùbá ni yín? Iṣẹ́ wo làlì Fúlàní ṣe? Ìmúradì ẹ lọ́mọ Yorùbá ni yín. Iṣẹ́ wo ni ìmúradì lẹ́yà ṣe? Ṣé bí ẹ lọ́mọ Yorùbá ni yín? Iṣẹ́ wo náà ń ṣe ẹ sọ fún wa? Oh God ẹ kọ́kọ́ dáhùn béèrè yẹn ṣé bẹ́ẹ̀ lọ́mọ Yorùbá ni yín? Ọmọ Yorùbá ni mí. Pàtàkì wọ́n níṣẹ́ wo ló ń ṣe gbogbo wọn tó kàn ní wọ́n níṣẹ́ wo ni wọ́n ń ṣe. Màá dáhùn iṣẹ́ tí wọ́n ń ṣe ṣé bẹ́ẹ̀ lọ́mọ Yorùbá ni yín? Ṣàráfà àdínì yẹn náà iṣẹ́ wo ló ń ṣe? Iṣẹ́ wo ló ń ṣe? Olówó Èkó mò ń bọ̀. ọmọ àlè tọ́ílẹ̀tì tó wà lógbómọ̀ṣọ́ yẹn tó ń dógbómọ̀ṣọ́ iṣẹ́ wo ló ń ṣe? Wọ́n bèèrè Mo ń bọ̀ máa dárúkọ iṣẹ́ tí iṣẹ́ wo wọ́n ni ń wọ́n ń ṣe. ṣe? Àní máa dárúkọ iṣẹ́ tí àwọn tí ń bá mọ̀ nínú wọn. Rárá àwọn tí mo bá mọ̀ nínú wọn máa dárúkọ iṣẹ́ tí wọ́n ń ṣe. But mo kọ́kọ́ fẹ́ béèrè lọ́wọ́ Àkọ́bí wípé ṣé bí ọmọ Yorùbá lẹ pe ayín? Ọmọ Yorùbá ni ní ẹ wá rántí ọmọ Yorùbá ni wá ń sìn bàbá tí ń sọ̀rọ̀. mo fi ẹni wọ́n sọ̀rọ̀. Mò ń bọ̀ ẹ gbọ́ mi. Ok ẹ fẹ́ pe Alhaji Muideen Bello ẹ sì ní Muideen Bello. Ṣé ọwọ́ àdìgún láti máa ṣe ìwé ọ̀dà rẹ̀? Àkànbí gan pé dáadáa ajá ni Bello ajá ni Bello lórúkọ ẹ̀. Sẹ́mọ̀ pé yẹn ní ìsìn. Ajá ni Bello ẹ gbèsè jẹ́ káwọn èèyàn rí ajá ni Bello right? Sẹ́mọ̀ pé interpol fún bẹ̀yẹn ní ìsìn sẹ́mọ̀ pé kò júwe àṣà Yorùbá tẹ̀ ń jà fún. So ẹ̀yin rántí àṣà Yorùbá ń sẹ̀yìn àfọ àtẹ̀tí ń ba ilẹ̀ Yorùbá jẹ́ tẹ̀ ń pọ́n sáwọ́. Ní kákò bá lẹ̀ Yorùbá jẹ́ ẹ̀yin lẹ́ ń ba lẹ̀ Yorùbá jẹ́ báyìí. Ìyàwó ẹgbẹ́ orí kúrò mẹ́ àtúbọ̀tán ajá ni Bello yóò ní. Ìgbà tí Muideen tí ajá ni Bello sọ wípé àwọn afọbajẹ ní ilẹ̀ Ọ̀yọ́ ẹni ibú ni wọ́n ẹ̀ sí láyé ń gbà náà wọ́n ṣẹ̀ bí yín ni. Wọ́n sùn ní. Ẹ pé kẹsẹ̀ tì yẹn ká gbọ́. Gbọ́ rí jẹ́ báyìí lọ́wọ́ síta. Ẹ wo bí ọ̀rọ̀ tí Ọlọ́ba sọ ẹ jẹ́ kí n sọ̀rọ̀ lórí ẹ̀. Ọ̀rọ̀ tó Ọlọ́ba sọ nípa pé àwọn àfáà kan bẹ tí wọn ò níṣẹ́. Ẹni tí ò bá ti níṣẹ́ ó súnmọ́ kó jalè. Ẹni tó bá ti wá jalè bọ́wọ́ bá ti gbà á kí wọ́n pa á dànù ni. Ìyẹn ò ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àfáà bí ìgbà tí Muhammadu jalè wọn pa. Àfáà ìgbà tí Muhammadu jalè wọn pa. Ta ni Muhammadu tó jalè? Ànábì Muhammadu. Kí ló gbé? Ṣé ẹ mọ̀ pé ó jalè ni? Tẹ́ mọ ní. Mi ò lè mọ̀ yẹn ibi tó ti jáde yẹn lọ́kẹ́ yóò gbé jáde. A máa kà á fún yín. Ẹgbẹ́ jáde ẹjẹ́ mọ ibi tó ti jáde yẹn. Ṣé ẹ mọ̀ pé bókù sùn náà ṣé ẹ mọ̀ pé Ànábì bókù sùn. Ní gbogbo nta ìwé yẹn lè mọ̀. Wọ́n máa kà á fún lábìlì tẹ́ fẹ́ kó láyé. Ẹ sáà ni ẹ fẹ́ tà bẹ́ẹ̀ bí sáà. Àkànbí mo dé tọ̀ bí jọ náà. Ṣé rí Àkànbí tẹ́lẹ̀ náà mo ti sọ pé ìtọ́ máa ń ta ní tọ́sọ̀ ìgbẹ́gbẹ́ wọn àti wọn nílé sọ. Àyà kẹlẹ̀ gbé síbẹ̀ yìí yá ayú alladhina amanu la tattakhidhul yahuda wan nadhara awliya ba'duhum awliya'u ba'din.
ms ẹ gbé síbi tó ti jalè tó ti já sí wa man yatawallahum minkum fa innahu minhum inna Allaha la yahdi al-qawma kí lè tún gbé kó ń bẹ̀ sí nìsín ṣe bí a fẹ́ sọ̀rọ̀ lórí ẹni kí ló tẹ́ gbé kó ń bẹ̀ fi hàn yín èwo náà fẹ́ fi hàn ibi tó ti jalè la fẹ́ gbé síta fún yín ọya inú àdìsí wo inú ọ̀rọ̀ wo ṣe lè ka Gẹ̀ẹ́sì kẹ́ka fúnra yín àbí kàkà fún yín Gẹ̀ẹ́sì rárá o Lárúbáwá ni ẹ gbé wá fún mi o ṣe lè ka Yorùbá la bá gbé Yorùbá sí ṣe ní ẹgbẹ́ Lárúbáwá wá ibi Lárúbáwá ni wọ́n tú ẹ lè ka Yorùbá náà Gẹ̀ẹ́sì ibi Lárúbáwá ni wọ́n tú sí túnṣédè Yorùbá ẹ kọ́kọ́ gbé Lárúbáwá wá ṣe ní àtàbárí àtàbárí mò ń gbọ́ lẹ́nu yín fúngbà àkọ́kọ́ ẹ gbọ́ rí àtàbárí bóyá kẹ́ ní kẹ́lómi ò bá yín pè é ms má pè àtàbárí ni ẹ bá ti mọ̀ nǹkan tí mò ń sọ ẹ rárá o Ọlọ́run àdékẹ́lá ń gbọ́ ìgbọ́ tẹ̀ ń wí àtàbárí mi ìfẹ́ mọ̀ ms ẹ̀sùn sẹ́yìn kalẹ̀ kò nídìí ká ẹbẹ́ mi pè é gbé jáde Lárúbáwá ẹjẹ́ rí afẹ́kọ̀wọ̀n èèyàn rí bí ní wọ́n dráàgì Muhammad Aseti fún yẹn abẹ́ ẹgbẹ́ rárá àtàbárí yẹn gbé jáde sẹ́yìn ń fúnra mi. orúkọ yìí mo ti bá bàbá gbé bọ́ kínní Ajanibelo bọ́ta ò tẹ́ bá ti ráyè ẹ jẹ́ kí n bá wọn gbé sí wọn létí. ìyáwó ẹ tiẹ̀ má dá wọn lóhùn ní láti play fún wọn àbòsí ló ń ṣe gbogbo ayé mọ̀ pé Ajanibelo ti fẹnu kọ so ó máa jẹ̀gbá tí kiri ni. òun ni àfọ àṣẹ ti rí báyẹn sìn ẹ lè ká fúnra yín ṣe ti wá mọ̀ tẹ́ ti rí dáadáa ṣe tí wọ́n tún mọ̀ ẹ́ sí. ẹ wo bí ẹ má kọ́ ẹ ti lórí pronunciation mi ò fẹ́ mọ̀ pé mi ìṣòro lágbáwá ẹ gbọ́ mi ẹ jẹ́ ká kàn ká fún yín Muhammadu jalè la fẹ́ kà fún yín. rárá ẹbí mi ò lè tí confam ọ̀rọ̀ tẹ́ ẹ fẹ́ sọ yìí kò jáde alitabari yìí alitabari yìí ẹ wá Arabic word ẹ wá kí n wo correct pronunciation ẹ mi ò gbọ́ alitabari yìí rí mo fi Ọlọ́run ọba tó búra ms ẹ jẹ́ ká kà fún wọn. mo fi ọba tó ṣẹ̀dá mi búra. ẹ ní gbọ́rí ẹ ṣe máa gbọ́rí ẹ jẹ́ àká ẹgbẹ́ sókè. àní mi ò gbọ́ rí ilé kéwù lèmi mo kéwù nígbà tí mo kéwù tẹ́ tí mo tó lọ kàwé ẹgbẹ́ àtàbárì yẹn ẹgbẹ́ wa ní èdè Lárúbáwá tàlẹ́ntì ń pè mí mo jẹ́ ń kọ́ tí ọ̀dọ́ tó ń pè mí. ẹ jẹ́ ká kà fún wọn Lárúbáwá làwọn ọmọ wa kiri. ẹ jẹ́ ká fún àfọ. no bẹ́ẹ̀ bá kà á tí mi ò bá ti rí Arabic word ẹ̀ kó tó jẹ́ correct pronunciation rẹ̀ mi ò lè gbà wọlé o correct pronunciation rẹ̀ mo fẹ́ rí bí wọ́n ṣe kọ́ gẹ́gẹ́. hello salamu alaikum. ẹ yẹ ká fún wọn ní Quran ẹ yẹ ká fún pátákó rẹ. ẹ fún wọn ní pátákó kan ilé àkọ́mọ́ máa fà wọ́n yẹ ká ka ilé fún wọn. wọ́n gbà wọ́n tiẹ̀ ìgbọ́ sétí wọ́n lè má gbọ́. Al-Tabari ẹ mú tàfà Al-Tabari volume 9 page 31. so ìwé ta fẹ́ kà ní Al-Tabari fún ẹni tí ó bá ti gbọ́ rí volume 9 page 31 ẹni tí ó bá ti gbọ́ rí kó lọ gbọ́ kó lọ kà. Muslim drag Muhammad as thief. àwọn Muslim wọ́n wọ́ Muhammadu níwọ̀kúwọ̀ torí wọ́n mú ó jalè. They raided us in our settlement. ms ẹ ṣe díẹ̀ tíra wo leléyìí. ẹ jẹ́ àfa ìmútùnú ẹ jẹ́ ká kà fún yín náà ẹ jọ ms ẹ tún gbé láti bẹ̀rẹ̀ ẹ jẹ́ ká ẹ mọ́ra slow ká kà fún àwọn. Al-Tabari volume 9 page 31. ìwé àdìsí tá n kà ní Al-Tabari volume 9 page 31 fún ẹ̀yin tí ẹ bá fẹ́ kà tẹ́ bá máa lọ wọ lọ́dọ̀ ara yín. Muslims drag Muhammad as thief. àwọn mùsùlùmí tù ara mọ́ṣáláṣí wọ́n wọ́ Muhammadu níwọ̀kúwọ̀ torí pé wọ́n mú ó jalè. They raided us in our settlement. àwọn Muhammadu lọ digunjalè níbi tí àwọn yẹn fi ṣe ibùgbé. eléyìí tẹ̀ ń ṣe yìí kì í ṣe àdìsí ànábì. ẹ jẹ́ ká ìka délẹ̀ tábà ti délẹ̀ kẹ́ wá sọ̀rọ̀ àfa. sẹ́rí yìí tó bá ti jọ mọ́ èébú sáà pé èmi sọ̀rọ̀ kẹ́lẹ̀ kan nìyí. àbú yín bíbá yín sí ní àfa ẹ jẹ́ ká délẹ̀. olówó èkó ẹ ṣe sùúrù olówó èkó ẹ gbọ́ mi ẹ kà délẹ̀ ní ìsìn. tábà ti kà kẹ́ wá sọ̀rọ̀ ẹ jẹ́ ká kà délẹ̀ ẹ jọ tábà ti kà délẹ̀. They raided us in our settlement. àtọ̀fítà lọ́lọ́run ní kẹ́ gbọ́ wọn wọlé. àwọn Muhammadu wá digunjalè níbi tí àwọn ń gbé. Though we were men who retaliated. wọ́n ní àwọn ọkùnrin bí ọkùnrin tọ́kùnrin ṣe tí wọ́n dúró tán pé Muhammadu ò ní jà wá ló lè ṣe. This is the end of Abu Wajah. olówó èkó. ẹ jẹ́ kí káàtì ìtúndélẹ̀ wọ́n wà pẹ̀lú yín àfàṣàtò. àní ẹ ṣe sùúrù ẹ kọ́kọ́ gbọ́ tèmi ná. sẹ́rí tẹ́ ń kà yìí sẹ́rí tẹ́ ń kà yìí ẹ̀yin ni
ẹ mọ̀ fúnra yín láti fi bànẹ́bì ló kọjá. èmi ṣé mi mo kọ́ ni àní mo kà dísì ni. àwọn èèyàn tí wọ́n rí bẹ́ẹ̀ tí rí wà náà. ṣé mi mo kà dísì ni àfa àwọn mustachiriku wà àwọn tí wọ́n jẹ́ ara yín tí wọ́n lọ kọ́ ẹ̀kọ́ ìmọ̀ lárúbáwá tí wọ́n jẹ́ ṣe ìwé jáde wà wọ́n bẹ nílẹ̀ yìí wọ́n bẹ nílẹ̀ lárúbáwá wọ́n bẹ nílẹ̀ èbó. ẹ jẹ́ ká tiẹ̀ ká náà yìí kọ́ mo kọ́ àfàṣà kí ẹ jẹ́ ká ká náà. gbogbo tẹ́ ẹ bá fẹ́ kà ó yẹ ká ẹ fi òdodo rẹ̀ hàn mí ṣé bí gbà tí mo sọ̀rọ̀ kan nípàdé Yorùbá lẹ́ẹ̀kan síbẹ̀ ta kò mí. ọlọ́run ẹ ṣe àìmọ̀ fún morúkọ yín. ok ọlọ́ba sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan nìsín ọlọ́ba sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan wípé àwọn àáfàá kan wọn ò níṣẹ́ lọ́wọ́ já tìrìtì ọ̀rọ̀ yẹn délẹ̀ tẹ́ tó fi gbé mi wọ̀. ẹ má bínú ẹ jẹ́ ká kọ́kọ́ ka ilé ìtàn náà ẹ má bínú ẹ jọ̀ọ́. kí ló dé tẹ̀ já tìrìtì tẹ̀kan délẹ̀ tẹ́ fi gbé mi wọ̀. ẹ máa sọ 1 minute ẹ jẹ́ ká sọ 1 minute. ẹ máa ṣe tẹ́ ẹ bá ti pẹ̀lú ètò. ọ̀rọ̀ tẹ́sán ló débẹ̀ Àkànbí ní pé Muhammadu náà ò níṣẹ́ ó jalè ẹ wá ní kò jalè. Muhammadu níṣẹ́ ìtẹ̀ ń kà yìí kò sí mùsùlùmí kankan tó dá tẹ̀ ń kà yìí mọ́. ẹni sùúrù náà fà á. nínú ẹ̀sìn Islam tí àwa tá a já àfẹ́sìn ò mọ́. ẹ tiẹ̀ ẹ jẹ́ ká kà á tán kẹ́dẹ̀ wàá ṣàlàyé tá a bá ti kà á tán ẹ jọ Afáṣàkí ó yá MS. They raided us in our settlement. ẹ láti bẹ̀rẹ̀ because àwọn èèyàn ẹlòmí lè ṣẹ̀wọ̀n wọn ní gbọmọ àfa ẹ fún wa ní ẹ jẹ́ ká sáré kà á ní kà á tán díẹ̀ la máa kà á mbẹ́ ẹ jọ àfa. Al-Tabari volume 9 page 31. ẹ jẹ́ ká pè bí lárúbáwá Al-Tabari volume 9 page 31. Muslim drag Muhammad as thief. àwọn Muslim lórí ìgbà àfikẹ́ gbé tíra jáde gangan. a máa gbé jáde ẹ jẹ́ káwá tiẹ̀ kà náà àwọn Muslim àwọn ará mọ́ṣáláṣí wọ́n wọ́ Muhammadu ní wọ̀kúwọ̀ torí wọ́n mú ó ti fààyè gbà yín kẹ́ ẹ bú ànábì. àbú afẹ́ kàǹkan taari ni ẹni sùúrù àfa. ẹ bú ni ṣebí gbà tèmi sọ̀rọ̀ àwọn Ògún ní ìsìn ṣe bẹ́yìn náà takò mí. èmi ò nígbà mo sọ̀rọ̀ òrìṣà ní ìṣẹ́fẹ́ takò mí. ẹmẹ́rì jáde tẹ́yìn bá fẹ́ sọ̀rọ̀ èmi ò bá yín já jẹ́ ká kàǹkan ta fẹ́ kà ní. ẹbí mi náà mẹ́rin jáde sẹ́yìn náà gbà wọlé ni ẹ̀rí tí mo mú wá sẹ́yìn náà gbà wọlé. ẹ̀yin náà gbẹ̀rí mi wọlé náà. ẹ̀yin ò mẹ́rin wà. sẹ́rí bá ti jọ sọ́kè yìí wọlé. ẹ jẹ́ ká kàdé lẹ́nu ẹ jẹ́ ká kàdé lẹ́nu ẹ jẹ́ ká kàdé lẹ́nu. láyé tèmi ò sọ̀rọ̀ pàtó mo sọ̀rọ̀ tèmi ṣe ẹ jẹ́ kémi orí tèmi. ó yẹ ẹ máa kà á ẹ máa bú ànábì lọ́ka máa gbọ́. àbú afẹ́ kàǹkan taari ni àbú àná. ẹ ń bú ẹni wọ́n wà ànábì talẹ́ tí ó ta ló tó bẹ̀ tí ó wà ànábì. ẹ jẹ́ ká kàdé lẹ́jọ́ wá ṣàlàyé èmi kọ́ mo kọ́ náà. ẹ ń gbé nǹkan jáde lédè tí wọn ò fi kọ́ èdè míì tí wọ́n tú sílẹ̀ fi gbé jáde àlédè oríjìnà èdè yẹn dà. kò sí tẹ́ gbé wọ́n tó bá ti jẹ́ pẹ́ẹ́dẹ̀ lárúbáwá rẹ̀ fi gbé wájú ní báyìí tú. àfa mufti ẹni sùúrù àfa jẹ́ àwọn fáwọn ìlú wà látàárọ̀ ẹ má bínú tẹ bá wò pé bá ṣe ẹ̀ẹ́dílẹ́yìn mi o ẹ̀ẹ́dílẹ́yìn mi ẹ̀ tako mi ni o. ẹ má bínú àfa tó bá ti ka àdìsí yìí tán ẹgbẹ́ ẹdínkọ́ ká gbogbo bí wọ́n bá ti lè ká jáde ẹ má fi ṣèbínú ẹ fi soso kẹ fi para. èmi ò àgbà ti bá yín bínú tí mo ti mọ̀ pé ń bá àná bí sọ̀tà. wọ́n gbé àdìsí mi wá ibi tí Muhammadu ti jí pátá gbé wọ́n gbé yẹn wá tẹ́lẹ̀ tí kàlẹ́ di Arabic fúnra yín bẹ̀tẹ̀ bá fẹ́ tu. òkè sẹ́lẹ̀ yẹn ṣe ibi tó ti jí pátá tẹ̀ ń wí ni. eléyìí ibi báyìí wọ́n jọ lọ jalè ni wọ́n lọ jagun wọ́n wá kẹ́rù wálé so ó wá ní pátákó tó wà nínú ẹ̀rù yẹn bí àwọ̀ tẹ́lẹ̀. ẹ ká máa kà á lọ báyẹn Àkànbí ẹ ká máa kà á lọ ẹ mẹsàn yẹ gbé ó yẹ ká ẹ mẹsàn gbé láti bẹ̀rẹ̀ ó yẹ gbé. Al-Tabari volume 9 page 31. Al-Tabari lafẹ́ka volume 9 page 31 ó yá. Muslim drag Muhammad as thief. àwọn mùsùlùmí ará mọ́ṣáláṣí mùsùlùmí tù wọ́n wọ́ Muhammadu níwọ̀kúwọ̀ tó ó jalè rẹ̀. They raided us in our settlement. àwọn Muhammadu lọ jalè níbi tí àwọn kan fi ṣe ibùgbé. Though we were men who retaliated. àwọn ọkùnrin kan wà tọ́kùnrin tó sọ ọgùn tí wọ́n dúró tán pé Muhammadu ò ní já wa lólè. This is the end of Abu Wajah reports. ibi tí Abu Wajah tó parí ìròyìn tiẹ̀ sí nìyẹn. To return to the report of Amir bin Shuaib. kí a padà sí àlàyé tí Amir bin Shuaib náà tún sọ. After the messenger of Allah had completed the return of the captives of Unayya to their families. nígbà tí Muhammadu ti ṣetán láti ibi tó ti lọ dá ẹrù àwọn kan mọ̀lẹ́bí kan tá à ń pè ní Umayyah tó lọ dá padà tó ṣetán tó ń lọ. He rode away. Muhammadu wá ń wa kẹ́tẹ́kẹ́tẹ́ àbẹ̀ṣe ó bá ń fò ó bá ń dùn lọ ẹlẹ́ẹ̀lẹ́ẹ̀lẹ́. The people followed him saying. àwọn èèyàn bá ń lé Muhammadu lọ bá ń pariwo pé. Oh, messenger of Allah.
Muhammadu òjíṣẹ́ Allah. Divide our booty of camels and small cattle among us. Alọ́kọ́lóhun kígbe fún wa ní tiwa, gbogbo kẹ́tẹ́kẹ́tẹ́ ràkúnmí tá a jí fún wa ní tiwa nù ẹrù yẹn. Until they forced him back against a tree. Bó ṣe gbá Muhammadu mú nìyẹn, bó ìfẹ̀yìn ẹ̀ta gbá nìyẹn, fẹ̀yìn Muhammadu tigi. And his mantle was pulled away from him. Bó ṣe já Muhammadu sí òò nìyẹn, wọ́n gbaṣọ tó ti Muhammadu. No, ẹ̀ka débi tó ti ń bẹ̀rẹ̀ pé kọ́ fún un náà, ẹ̀ka débẹ̀ yẹn bí la máa dé. He said, Muhammadu wá ń wí pé ẹ jọ̀ọ́ ẹ ṣàánú mi. Oh man, ẹ̀yin ọmọ ènìyàn ẹ ṣàánú mi, ẹ gbà mí, ẹ má jẹ́ rìn ìhòòhò ọjà. give me back my mantle. Ẹ fún mi láṣọ mi àti ṣòkòtò mi, ẹ má jẹ́ rìn ìhòòhò ọjà, ẹ ṣàánú mi. So a ti délé àfa. Naam. Ṣé wá rí pé gbogbo ohun tí ẹ kà yẹn ẹni sùúrù àfa olówó èkó ẹmẹ ẹ ti ṣàbòsí táyé pé Arabic lẹ bá kà ní àwọn yẹn máa ṣe àmì ọyẹ bá wa ṣe àmì under comment ẹ dákun àmì. ẹ ṣé kí n máa sọ̀rọ̀. Bẹ́ẹ̀ni. Ṣé rí pé gbogbo ohun tẹ́ ẹ kà ní ìsìn ebúlẹ̀bú English tí wọ́n ń kà kọ́lẹ̀ ń tú ọ̀kanu ẹlẹ́kejì kò sí. ẹ máa ka ní English, ẹ máa ka ní English. Rárá níbo ni ó ti rìnrìn wo wọjà. ẹni tí wọ́n daṣọ lọ́rùn ẹ̀ tó ń bẹ̀rẹ̀ kọ́ fún un láṣọ ṣé kò ní wọjà yẹn. àníṣe rí ntẹ́ ẹ̀ka yìí kì í ṣe àdìsí ànábì. àfa ẹni tí wọ́n daṣọ lọ́rùn ẹ̀ àti ṣòkòtò ẹ̀ tó ń bẹ̀rẹ̀ ẹjọ́. ẹ̀yin lẹ́mọ bí tẹ́ ẹ ti rí yẹn. inú mi ò lè kà fúnra mi ẹ gbé Arabic ẹ̀ jáde. Àbọ̀rúbọ̀yè. ẹgbẹ́ Arabic ẹ̀ jáde. Sẹ́fẹ́ deny àdìsí yìí. Bóyá kẹ́nìkan mọ kálẹ̀ bò. Àbí ẹ fẹ́ sọ pé kẹ́nìkan mọ kálẹ̀ bò. Mi ò lè deny àdìsí tó bá jẹ́ original. Sẹ́rí yìí tẹ̀yìn gbé wá yìí irọ́ ni ẹ fi pa nítorí pé ẹ fẹ́ bú ànábì. ms ẹ jẹ́ ká lọ sí Quran. àwọn èèyàn sì ń bẹ. ms ẹ jẹ́ ká lọ Quran ibi tó ti jí pátá yẹn. ẹni wọ́n gbé Quran jáde fún yín. Quran àti àdìsí ibi tó ti jí pátá. Ó yẹ gbé Quran wá. Ta ló lóun wé kọ́ mo àbọ̀. Eléyìí tí ẹ ṣe yìí ẹ parọ́ síbẹ̀ ni kò sí àdìsí kankan tí ó sọrú eléyìí síta. ẹni wọ́n gbé Quran wá. ẹ gbé Arabic ẹ̀ wá. olórí gbogbo òwe ẹdúwẹ̀ bí ó wà àtàbárí. olórí gbogbo òwe wọ́n máa ń gbé jáde Quran. àní ò sáàdì sí tàbárí kò sí àdìsí ẹgbẹ́ tàbárí. àfa àgẹ́dẹ́ kí wọ́n tu káwọn ètù. rárá o ẹ gbé Arabic ẹ̀ wá. nínú àwọn fẹ́ gbé wá yìí. àtàbárí. no Akonbi Quran ibi tó ti jí pátá la fẹ́ fún wọn. rárá o àdìsí àtàbárí yẹn ẹgbẹ́ wa l'Arabic. ẹ̀yin ẹ lọ ṣe wádìí fúnra yín ẹ lọ wá àti kà síta. ìlérí bẹ́ẹ̀ lẹ́mọ bí tẹ́ ti wá ìjáde. ẹ kí ni ó yẹ ká ẹgbẹ́ sókè ms. àfáàní wọ́n lè ka eléyìí l'Arabic kan tù. jẹ́ kí wọ́n ka Arabic eléyìí kan tù. ok ó yẹ ká ilé àyà Quran lélẹ́yìí. ó yẹ ká ilé wa ma kana linabiyyin an yaghulla wa man yaglul ya'ti bima ghalla yawmal qiyamah thumma tuwaffa kullu nafsin bima kasabat wa hum la yuslamun. ó yá kí lẹ fẹ́ fàyọ́ ń bẹ̀ tẹ́ fi gbé wá. ẹ tú nǹkan tẹ kà náà àwa fẹ́ mọ̀ nǹkan tẹ ẹ tú fún wa náà. ok wa ma kana linabiyyin kò tọ́ sí èyíkéyìí tó bá ti jẹ́ ànábì àwọ Ọlọ́run ẹnikẹ́ni tá a bá ti pè láànábì àwọ Ọlọ́run kò tọ́ sí kèésà ní mọ̀ọ́mọ̀ ni wọ́n ń rí fáwọ̀ sí ń bẹ̀ yẹn. àwọn òbí lọ́wọ́ yín ẹ tú wọn ò sọ pé àbẹ̀rẹ̀ ẹgbẹ́ ní tú ni mò ń tú náà nìyẹn. ẹ tú tẹ̀ ń tú yẹn lọ. wa ma kana linabiyyin ẹnikẹ́ni tá a bá ti pè láànábì kò tọ́ sí an yaghulla kó ṣe àfọwọ́rá. alọ́kọ́ló kígbe. wa man yaglul ẹnikẹ́ni tó bá yìí ṣàfọwọ́rá ya'ti bima ghalla yawmal qiyamah. àpèjá ló ń pè é nídìire. jalè ń bẹ̀ yẹn ok kí ló àfa ẹ̀ máa bí kí ni ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ tí wọ́n fi ní kò ẹ mọ̀ ó jalè ń bẹ̀ yẹn kí ló ṣẹlẹ̀ ẹ ṣàlàyé ibẹ̀ fún wa kí ló ṣẹlẹ̀. ànẹ́bì tí wọ́n sọ ń bẹ̀ yẹn. àmọ́ ẹni sùn Akonbi àmọ́ kí ló ṣẹlẹ̀ kí ni ìṣẹ̀lẹ̀ tó bí ọ̀rọ̀ yẹn ṣàlàyé fún wa. ẹ̀yin ní ó jalè kí lẹ́yìn ká tẹ́bi sọ kó jalè nítorí ká tó tẹ́bi sọ kó jalè ní ẹgbẹ́ wa ìtumọ̀ tẹ́nikẹ́mi ó tú èmi ti tú. àfa ẹni sùn kí ló ṣẹlẹ̀ ta ló kí ló ṣẹlẹ̀ ní ibà. kẹ́yìn ó jalè náà ń pè ní àfọwọ́rá. ta lẹni tó wá ń bá wí kí ló ṣẹlẹ̀ ẹ̀yàn náà fún wa ẹ ṣàlàyé fún wa dáadáa.
ibẹ̀ gbọ́ bí mo ṣe tú ní ìsìn. no àfa tí àyà kan bá sọ̀kalẹ̀ ẹ mọ̀ pé ìṣẹ̀lẹ̀ kan ló máa ń ṣẹlẹ̀ tí àyà fi máa ń sọ̀kalẹ̀ kí ló ṣẹlẹ̀ tí àyà fi sọ̀kalẹ̀ ẹ ṣe. Ọ̀yà yìí náà sọ tó ṣẹlẹ̀ tí yẹ wí. wọ́n béèrè lọ́wọ́ yín ni àfa àyíbẹ́yìn àlàfà wa kí ló ṣẹlẹ̀. ẹ̀yin lẹ sọ yìí pé ó jalè. àfa ẹ máa bẹ̀rẹ̀ kí ló ṣẹlẹ̀ ta ló ṣàkóso ẹ ṣe ìyá. mò ń bọ̀ wá ìgbé jáde sábàbù nùzúl. èèyàn kan béèrè question kan sáré mo fẹ́ sáré dẹ́ni ó ní kí ló dé tí àwọn àfa máa ń sọ pé àwa Ọlọ́run àwa so ẹni yẹn tẹ́ni yẹn bá ń gbọ́ mi nǹkan tó ṣẹlẹ̀ ní pé gbogbo àwọn idols tí wọ́n worship gbà yẹn Allah náà include kí ó tó ti pa Allah nìkan lọ́n lò gbogbo ẹ̀ ni wọ́n sọ papọ̀ náà sọ di ẹyọ kan ló fi jẹ́ pé tó máa fẹ́ rí ẹ mú kíní wá àfa ẹ má wọrí ẹ má dá sí tọ̀dọ̀ tèmi nígbà yẹn wọ́n ń jọ́sìn fóòrùn wọ́n ń jọ́sìn fòṣùpá ìsìn náà àwọn mùsùlùmí oòrùn ló máa dìtámì àsìkò tó máa kírun so ó sì ń ṣiṣẹ́. oòrùn kan ni ó dìtámì. ẹ má wọrí ẹ lọ ẹ mú nǹkan tá a ní kẹ mú wá òṣùpá ló máa dìtámì ìgbà tó máa wọ òṣùpá ló máa tó gba àwọn kẹ tẹ bá jẹ wo symbol Islam ẹ rí pé star and crescent moon òun ni so gba àwọn kìnìún náà ló sì ń ṣiṣẹ́ gbogbo ẹ ni wọ́n sọ papọ̀ náà sọ dẹyọ kan ló fi jẹ́ pé àwa Ọlọ́run ló máa ń lò ìyẹn àwọn àfà àwa Allah. ẹ jọ̀ọ́ ẹ jẹ́ kí àfà ó sọ ìtàn tó sọ àyà yìí kalẹ̀ torí àmọ̀ pé gbogbo báàsì kúrò àpòwátá àlùbí wọn mọ̀ ni wọ́n mú wá fún wọn ò mú wá fẹ́ nìyẹn kan nígbà tí wọ́n fún ànàbí mẹ́sẹ̀jì pé ẹnìyẹn kò gbúdọ̀ jí nǹkan kan àbí ànàbí wọn lànàbí ò gbúdọ̀ jí nǹkan kan bí àfàfẹ́ sáfẹ́ dìfẹ́ndì ẹ̀ pé kẹsàn ànàbí náà ń bá wí bẹ̀ yẹn ẹ jẹ́ kó dìfẹ́ndì yẹn náà. ó yá àtijọ́ wà ń bẹ. ẹ mẹ̀jẹ̀ gbé sábàbù nùsùlẹ̀ jáde ó ti wà lọ́wọ́. ó yá bisimilayi rahman rahim. Àkànbí ẹni sọ ẹ jẹ́ káwọn ọkọ̀ ṣàlàyé fún wa náà ẹni sọ Àkànbí ẹ ṣàlàyé àfa àwa. wọ́n ní hadathana Muhammad bin Abdul Malik. Muhammad ọmọ Abdul Malik òun ló sọ̀rọ̀ yìí fún wa. bí àdìsí ṣe máa wá nìyẹn o ẹ sáàtì tọ̀dọ̀ tí yín náà o. bunu abi shawarib ọmọ abi shawarib hadathana Abdurrahman bin Ziyad Abdurrahman ọmọ Ziyad òun náà sọ̀rọ̀ lórí ẹ̀. hadathana Khasif sọ̀rọ̀ lórí ọ̀rọ̀ yìí. hadathana Muqsim náà sọ̀rọ̀ lórí ẹ̀. ó ní hadathani ibn Abbas an hadhihi aya ọmọ Abbas sọ̀rọ̀ fún mi nípa aya tẹ́ ń wí yìí kí la aya náà wa ma kana li nabiyyin an yaghulla wọ́n ní aya yìí nazalat fi qatifati hamra fuqidat yawm badri wọ́n ní èkísà kan ni aya yìí sọ̀kalẹ̀ fi qatifati hamra ó sọ̀kalẹ̀ nípa aṣọ kan bí gígé aṣọ ni ó wá jẹ́ pupa fuqidat yawm badri wọn ò rí mọ́ lọ́jọ́ ogun Badar faqala ba'du nnas àwọn apá kan àwọn èèyàn wá sọ wípé la'alla Rasulullahi sallallahu alaihi wasallam akhadha bóyá nàbì ló mú fa aktharu fi dhalik wọ́n á bẹ̀rẹ̀ sí ní jiyàn pé àbò ńkọ́ fa anzalallah ọlọ́run wá sọ kalẹ̀ wípé wa ma kana li nabiyyin gbogbo ẹni tá a bá ti pè lánàbì kò lè ṣẹlẹ̀ sí wọn láyé àyàwó là kí wọ́n mú nǹkan nìkan. lẹ́tà àwọn múfò olóòzòkó. kí lẹ wí. mọ́ládébí náà ló ń sọ báyà sọ̀kalẹ̀ mọ́ládébí ni wọ́n tì ní olè mọ́. Àkànbí ẹ dúró ẹ kémi bọ́dọ̀ kọjá dé mẹ́yẹ wọ́n ní wọ́n bá ànábì sọ̀rọ̀ sẹ́yìn Quran ànábì wọ́n bá sọ̀rọ̀ ànábì ni wọ́n bá sọ̀rọ̀ ní Quran mo bẹ̀ níbọ̀dì sọ̀rọ̀ wọ́n sọ ànábì pé ẹnì kankan kò gbúdọ̀ jí nǹkan nínú nǹkan ogun ṣé ń gbọ́ mi o wọ́n máa sọ pé àbí ànábì ló jí ànábì ò mọ jí tẹ́lẹ̀ náà sọ pé àbá ànábì ló jí nínú ìtumọ̀ tẹ́ ka yìí ànábì ò jírí náà máa sọ pé àbó lè já ànábì ló jí tí ò bá ti mọ jí tẹ́lẹ̀ ẹjọ́ tó fi ẹ̀sùn olè lọ olórí èèyàn olórí tó yẹ kó ní olórí tí tí ò bá wọn sílẹ̀ tẹ́lẹ̀ wọ́n ti lè fẹ̀sùn olè lọ tó sí ni ẹlẹgbọ́n lẹ́kọ̀ọ́ ìmọ̀ ẹlẹ́yà ó sọ ó lànàbí kẹlẹ́ ọmú ni. ta lọ́lọ́run ó dàbí Nàìjíríà Aso Rock bí Tinubu ṣe jẹ́ number 1 citizen of Nigeria tó ló dé Aso Rock mú
kún wá àga àkẹ́tì nínú àga tó fi ń jókòó nínú aṣọ rọ̀ ta ló fẹ́ láyà ta ní jákú apá wájú ọmọ akú yẹnyẹ tí wàá lọ bá Tinubu pé a fi àga kan ṣàwátì o ṣé ń sẹ́yìn lẹ́gbẹ́ sẹ́wọ̀n pé wọ́n ti ń suspect ẹ̀ tẹ́lẹ̀ ni wọ́n ti àdébí ọ̀sẹ̀ mọ́ sí wọ́n lọ sójú ogun kó jí nǹkan mú ọlọ́pàá ìyálé so pátá yẹn tó wájú ó dùn àwọn sàábé ni pé pátákọ́ ni wọ́n pè é pátákọ́ ni wọ́n pè é wọ̀tí fàtò àmọ́ra ni wọ́n pè é kì í sàwọ̀ tẹ́lẹ̀. Àkànbí nǹkan tí àfọwọ́sàkì sọ wọ́n ní àkísà kan ni. Àkísà kan ni kò sẹ́ni kankan tó pè ní pátá kò sẹ́ni kankan tó pè ní àwọ̀tẹ́lẹ̀ ònìyẹn ẹgbẹ́ jáde lọ́dọ̀ yín kò tí fàtò àmọ́ra. ẹ jẹ́ kí n fèsì tẹ́ ẹ béèrè ẹ mẹ́ẹ̀ ti béèrè mi. tí ìṣẹ̀lẹ̀ bá lè ṣẹlẹ̀ rárá ẹ kọ́kọ́ jẹ́ fèsì tẹ́ ẹ béèrè náà. àfa ẹ dúró ẹja béèrè ẹja ìgbé eléyìí ẹ má gbé alọ́fà ẹja ìgbé eléyìí. rárá ọ̀rọ̀ tí ẹ kọ́kọ́ béèrè yẹn ṣé bí táwọn ọlọ́run sọ̀rọ̀ yìí. ẹ má gbé alọ́fà. rárá bẹ́ẹ̀ bí a ti ń ṣe kẹ́ tó wọlé kọ́ yẹn. rárá bá a ti ń ṣe kẹ́ tó wọlé yẹn ní ká ṣe máa ṣe ìbéèrè tẹ́ ẹ béèrè yẹn ẹ jẹ́ dáhùn ẹ̀ náà. ebe yìí náà ti béèrè ní ìsìn pé anabi sallallahu alayhi wa sallam pé ètò ìbọn lọ síwájú ogun ta ni ó tún máa bí. ìbéèrè yẹn tí wọ́n wí ń bí ọlọ́pàá yìí fẹ́ bèè bú ẹ fẹ́ takò anabi yìí ló jẹ́ kẹ́ ẹ tú gbabi tẹ́ ẹ gbé gbà yẹn ẹ fẹ́ bú anabi ló jẹ́ kẹ́ ẹ tú gbabi tẹ́ ẹ gbé gbà yẹn ọ̀rọ̀ tí wọ́n wí ń bí ò ní í ṣe pẹ̀lú fẹ́ni kankan jí nǹkan kan gbé kò ní í ṣe pẹ̀lú ẹ̀. wọ́n jiyàn láàrin ara wọn pé ààrí kìíní yìí mọ́ níbo ni kìíní yìí wà lè wà bóyá ànábì mu kò sẹ́ni kankan tó ṣòfin ẹjọ́ ẹjí nǹkan ogun mú ẹ̀mẹ́jì nǹkan ogun mú kò sẹ́ni kankan tó tófin yẹn ṣe. ṣé ànábì ànímọ́ lọ sàkọ́ni gbogbo wọn kó bá lọ sógun ni bóòlù ó máa dà lé ànábì náà pé ẹ̀mẹ́jì nǹkan ogun mú ẹjí nǹkan ogun mú. ọ̀rọ̀ yẹn dẹ̀ wáyé wọ́n wá jìyà láàrin ara wọn nìyẹn ọlọ́run dẹ̀ mú fáàsì ránṣẹ́ pé níta ń sọ yẹn gbogbo ẹni táwa bá ti ṣe láàánẹ́bí kò lè dánwó ẹ̀ wò kí nǹkan ẹ má rí nǹkan mọ́ kó wá jẹ́kùn ní ó mu kò lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹbẹ́ yìí dẹ̀ gba Kùránì gbọ́ àwa gba Kùránì gbọ́ bẹ́ẹ̀ wá sí gba Kùránì gbọ́ yẹn làwọn kan gba Báíbù gbọ́ àwọn kan sì gba Ifá gbọ́ níta yìí gbà gbọ́ tẹ́ ẹ fẹ́ dìfẹ́ǹdì ló jẹ́ ká ẹ máa tako Kùránì bẹ́ẹ̀ sì ń tako yẹn ẹ máa ń pa Kùránì náà wọ́n máa ń kà nìrìn lẹ́bì yìí ẹni tó bá tó Kùránì tó bá yẹ kó kẹ́kọ̀ọ́. ọ̀pọ̀lọpọ̀ àtàbí mùsùlùmí pọ̀ ní wa náà alágíjọ yìí lọ ẹdó ẹsẹ sùúrù wọ́n ní nínú àyà yẹn wọ́n ní ẹdó ẹbí fẹsẹ wọn kan ní ẹdó ẹbí fẹsẹ wọn kan wọ́n ní tíṣẹ̀lẹ̀ bá ṣẹlẹ̀ àdéhùn tàn pa nígbà tí wọ́n wá aṣọ pati nínú aṣọ ṣẹ ń gbọ́ o àyà wa sùkalẹ̀ wọ́n wá wò pé àbánàbí ló mú àbó nǹkan àyà wa sùkalẹ̀ pé a kò fún òṣìṣẹ́ yẹn kan láṣẹ láti múnú ẹrù ogun ta nọ́mbà sọ̀rọ̀ òṣìṣẹ́ mi ló wà mẹyẹn àbí nìkan kọ́ ló ṣiṣẹ́ tó wà mẹyẹn ni sọ́ṣiṣẹ́ mi wà mẹyẹn lẹ́yìn mọmọ ni ẹ mọ tán àbọ náà. ìkan tèmi gangan fẹ́ béèrè nìyẹn. àfáà Ṣákì ṣe mọ̀ pé àwọn àfáà yín kan ti sọ wípé lóòótọ́ ni nǹkan sọnù wípé ànábì dẹ̀ ni wọ́n ro irú ẹ̀ kàn ṣùgbọ́n ẹ̀yin wá ń sọ pé nǹkan kan ò sọnù báwo ni ká ṣe wá rí báyìí. ìkẹjọ wáyé àfáà yìí ni pé pátá yẹn wọ́n sì mọ́ ànábì ni o. wọ́n lè máa mọ̀ òun náà mo ti fẹ́ sọ fún wọn ṣé wọ́n mọ̀ pé ànábì tún padà wọ pátá yẹn wọ́n ka mọ́ǹdì táfà tó dé kàlífà lòun fẹ́ ràn wọ́n lọ́wọ́ kàlífà ẹ lè ṣí máìkì ó dà páfà níkọ̀ ṣé mọ̀ pé Muhammadu wọ pátá yẹn wọ́n padà ka mọ́ǹdì wọ́n dẹ̀ tún sín mọ́ gbà tó kú. irọ́ nìyẹn èébú nìyẹn ṣé ká gbé jáde kó pátá yẹn ṣé ká gbé jáde kó wọ̀. èmi ò sọ irú tẹ́ ń sọ yìí sí òrìṣà lẹ́ẹ̀kan tẹ́ fi gbaná jẹ. àgbànájẹ nǹkan tá a kà ní fọ́ọ̀mù ṣe bí nǹkan tá a kà là ń kà síta àfa. tẹ́ ẹ kà kọ́ wà má tẹ̀lé lápòjì fẹ́rí tẹ̀níwìn tó wà nísàlẹ̀ yẹn ẹ̀gbọ́n mi ẹ̀ẹ́dẹ́gbọ́n láyé ń bí ẹ̀ lè gbọ́ lárúbáwá tó mi. mo gbọ́ lárúbáwá mo máa ń tí lárúbáwá sọ. wà á máa tún ẹ̀nì nábì yìí tẹ̀níwé ní kọ́ kẹsọ̀tẹ́nì ni wọ́n á pè é. wọ́n ní bẹ́ẹ̀ ṣe tú tẹ̀níwé nù yẹn. ànábì kọ́ ni wọ́n ń wí. ibi tí wọ́n ní ẹ̀hún ànábì ó ní irun níbi etí pé ó fáyìn gan gbà tó wọ pátá yẹn pé wọn ò rí nǹkan tó rẹwà lára ẹ̀rí àtọ̀ sí pátá yẹn máa gbé jáde ní sùúrù àfà
ìgbà tó dẹ̀ kù wọ́n tún wá sin pátá yẹn mọ́ ni ẹni sùúrù mímẹ́ tó mútu yẹn lè ṣe má ìgbọ́ ẹni sùúrù àfa a máa fi hàn yín ànábì wo pátá yẹn dẹ̀ fi ti ìgbà tó kù wọ́n dẹ̀ fi wọ́n sin mọ́ èmi kọ́ mo mútu yín ká má bá mi mú tiẹ̀ mọ́ ẹ̀yin tá gbé ìwé kan jáde ní ìsìta àmọ́ ibi tí ìwé yẹn ti wá. àdìsí náà là ń jẹ́ wọlé sọ. àtàbàrí ìwé ìwé náà pè ní tábàrí. tó ẹgbẹ́ àdìsí yẹn jáde jẹ́ kàkà fún yẹn má ṣe yọ̀nà má ṣe jáde fún yẹn. nígbà tí mi sọ̀rọ̀ òrìṣà ní ìsìn tí mo dákọ̀ òrìṣà ẹni òrìṣà ni wọ́n ń pè tilẹ̀ Yorùbá èrè ni ti Sáúdí ẹ tako èyí tẹ̀yìn náà mú wá yẹn irọ́ ni èmi náà tako ibẹ̀ lẹ́sọ̀ òdodo sẹ́bẹ̀ lódodo lẹ́ ń sọ. ms ẹgbẹ́síta kọ́lé èdè ẹgbẹ́síta kọ́lé èdè. ọkẹ́ wáyé tí ẹ̀yin tako òrìṣà lẹ́ẹ̀kan gbà tí mo ní òrìṣà ilẹ̀ ń bọ̀ òrìṣà yẹn làwọn ará sọ́jí náà ń bọ̀ wáyé tẹ̀yin tako. kò ń ṣe kankan náà. èyí tẹ̀yin náà ń wí ní ẹsẹ̀ nǹkan kan náà tíra tẹ̀ ń gbé wáyé tẹ̀tẹ̀rẹ̀ sí. ibi ìwé yìí la kà. ìwé wa kọ́ nìyẹn ìwé táwọn ará yín kọ wọ́n ń pe àwọn kan ní mustashiriku àwọn mustashiriku yẹn àwọn wọ̀nyẹn ní àwọn kan bẹ́nu wọn òyìnbó ni wọ́n àwọn kan náà ń bẹ Yorùbá ni wọ́n irú yín báyìí gbogbo yín náà lẹ kékeré nígbà tẹ wà kéékèèké gbogbo yín yẹn lẹ wá parapọ̀ láti kọ ìkọkúkọ jáde lórúkọ ànẹ́bì ní sẹ́lọ́nà àlùsọ́nà èyí tẹ́ ẹ̀ka yẹn ẹ̀sìn wa kọ́ ni ó kọ yẹn ẹ̀sìn wa ò ní kọ ìyẹn ẹni sùúrù ayélujára ní bẹ́ẹ̀ mọ̀ ẹ́ tú tó mi ni mò ń tú ayélujára ní bẹ́ẹ̀ mọ̀ ẹ́ tú tó mi ni mò ń tú ní ìsìnlẹ̀ tako. àfà ẹni sùúrù nǹkan tẹ̀yìn jí kó yé wa ń sìn ni pé àdìsí tí wọ́n kà tán yìí nísìn ẹ̀yìn tí yín nínú gbogbo mùsùlùmí tó wà lágbàáyé ẹ̀ fọwọ́ sí nǹkan tẹ̀yìn jí kó yé wa nìyẹn. ṣé mọ nǹkan tó ń dùn yín lórí ọ̀rọ̀ yìí tábà tún ní ká blame àwọn èèyàn gan ẹ̀yin tẹ́ jẹ́ ọmọ Yorùbá tẹ́ ń ṣẹrú Sáúdí ẹ̀yin ló yẹ ká blame tó pọ̀ ẹ̀yin lẹ́ ń bá àwọn bàbá wa lórúkọ jẹ́ tẹ́ ever mú evidence jáde ìjọ kan rí tó fi dé lọ́nà wo ẹni sùúrù a ti rí àáfàá kan tí mo sọ ẹnìkan bá mi mú ti báìkì mi ń bí ẹ má mú ti máìkì mi mọ́. tábà ní kẹ ní sùúrù ẹ kọ́ bá mú tí wọ́n gbà yẹn bí akajá ká máa dá sọ̀rọ̀ lọ. tábà ti ní kẹ dákẹ́ kì í dákẹ́ ẹjọ́ gbogbo lé number 1 ẹjọ́ ẹjíká power tap abọ́lọ̀ wà bí 700 or 1000 ẹwọ́n bí táwà látàárọ̀ tàbí ṣe live tẹ́bàdẹ̀ sí láìkì làwọn èèyàn máa view program tá à ń ṣe yìí torí pé a fẹ́ kí ìrìn wá kúrò lóko ẹ̀rọ àlá àti mọ́mọ́dù ẹjọ́ ojú ti là lóka tó máa rá àwọn èèyàn kankan wọn pera wọn mùsùlùmí gbogbo iṣẹ́ tó bá fọjọ́ àárọ̀ tí wọ́n ṣe kọ́ ọmọ kó lọ fún wọn Saudi kò make sense now 9 million. tani ń kó iṣẹ́ ojú àárọ̀ lọ sí Saudi. 10 million ó ní ohun tẹlifíṣàn ilẹ̀ Yorùbá tí ọmọ alẹ́ ni tí ń kó sí ọwọ́ àárọ̀ lọ sí Saudi. tí ọmọ wúlò fónílé àtàlejò bẹ́ẹ̀ ká wá kó wa dúró owó yẹn ká kó lọ Saudi kálá dẹ̀ tó pa wá jẹ ọ̀pọ̀lọpọ̀ yẹn lọ Saudi lọ́dún yìí tí wọn ò dé padà kọ́lọ́wọ́n bá wa foríjì wọn. Allah ọdọọdún ni wọ́n ń gbẹ̀jẹ̀ ń rọ́ọ̀sà burúkú wo ni wọ́ àbí irú àjọ̀nù burúkú wo ni wọ́. So ẹ bá wa power tap ẹ jọ ká tẹ wọ 1000 like please gbogbo lé. àfa ìkọ́tẹ́ ìjì kò yé wa nísìnyí pé àwọn àdìsí tó ń gbé jáde fún yìí ẹ̀yin ti yín nínú gbogbo mùsùlùmí tó wà lágbàáyé ẹ̀ tẹ́wọ́ gba àdìsí yìí. àdìsí tẹ́yìn mú wá tó jẹ́ tèébù yẹn èlé mi ò tẹ́wọ́ gbà torí kì í sàdìsí ànábì. ìta kàtọ́nìsì tí wọ́n ní mọ̀mọ́lù jí pátá gbé ṣe ẹ̀gbà àdìsí. ẹnìkan tí ó kọrú àdìsí ń síta ò sí. ẹ̀yin lẹ́ ń wí bẹ́ẹ̀ mi ò rádìsí ń rí ni. kùrá yẹn náà ẹ̀gbà náà. tíra wo ló wá ẹ̀sọ́ tíra yẹn ní àtàbàrí kò sí tíra kankan tẹ́pẹ́ tábàrí. ṣebí yìí ti dun àǹfà àgbáyé olówó Èkó. àdìsí pátá lọ ṣe pátá lọ kò sí pé ẹni tó bá mọ kí láàrin yín ẹni kó jáde kó wá sọ correct pronunciation rẹ̀ kò sí tíra tó ń pè ní àtàbàrí kò sí tíra yẹn lágbàáyé àtàbàrí. ẹ̀yin ò gbọ́ àtàbàrí ní ẹ̀gbọ́n rí àfà wàláì kò sátàbàrí. ẹ̀dẹ̀ ń sọ ní ọ̀rọ̀ gba àtàbàrí ẹ̀gbọ́n rí TMS tún ṣó ti máa ń sìn àtàbàrí ẹ̀yin ò gbọ́ rí. àtàbàrí kò sí. ẹ bèrè lọ́wọ́ àfà tó wà lókè yìí tí wọ́n gbọ́ àtàbàrí rí. ta ni yóò wà lókè tíra àtàbàrí wà àtàbàrí kò sí. àbí skul tábà. ẹ̀yin náà ti rí pé kò sí àtàbàrí. Ọlọ́run ọba bẹ́ẹ̀ bú. ẹni sùúrù kúrà tí wọ́n kà ní ìsìn àfà kúrà tí wọ́n kà ní ìsìn pé wọ́n di àwọ̀tẹ́lẹ̀ gbé. ẹ̀yin o àfà ẹ̀ mọ kúrà ní ètùtù mi
lè mọ kùránì tútó mi ìtẹ̀mí tún yẹn ni original ibi táyì fẹ́ fi bẹ́ẹ̀bù lẹ̀ ń gbé ọ̀rọ̀ lọ ni ẹ̀yin lẹ fẹ́ bẹ́ẹ̀bù ẹgbẹ́ látẹ̀kẹ́ nìsín èmi ò bórìṣà yín ìbùn kankan yín ẹ̀yin lẹ ń bẹ́ẹ̀bù ẹ sì ń pariwo mùsùlùmí pàwọn yẹn máa ń bú yàn kí lè ń bú wọlé tí ìbútọ́ nìsín. àfa látàárọ̀ tẹ̀tí wà ń bíbà ẹ kò sẹ́ni tó bú yín. bú èmi ṣé bẹ́ẹ̀ ń bú Ọlọ́run. ta ni bú Ọlọ́run táwa tó bú Ọlọ́run. ẹ ń bú Ọlọ́run aláàtẹ̀ ń bú yẹn Ọlọ́run yín ni. àfa ẹ ní sùúrù. aláàtẹ̀ ń bú yẹn ọba tó ṣẹ̀dá yín ni ẹ ń pè bẹ́ẹ̀. àfa ẹ mọ̀ sí àbòsí àgbàlagbà nìyí. ẹ bá dẹ̀ sàbòsí. ọyá àbòsí wo ni bẹ́ẹ̀. látàárọ̀ tàdíjọ́ wà ń bí báyà àdìfẹ́ wọ 2 hours tàdíjọ́ wà ń bí kò sí ọmọ Yorùbá kan tó bí nílé rẹ̀ tó ti bú yín bí báyìí. àwa bọ̀wọ̀ fàgbàlagbà nínú àwọn àfọ nínú àwọn bú èmi o ṣùgbọ́n ẹ ń bú Ọlọ́run tó ṣẹ̀dá yín kò sẹ́ni tó tó bẹ̀ tó lè bú Ọlọ́run ẹ ń bú Ọlọ́run ẹ ń bú Allah ilẹ̀ ẹ̀gbá Allah lọ́lọ́run yín Ọlọ́run yín ni Allah Akonbioloba ẹ mọ̀ ọba tó ṣẹ̀dá yín nìyẹn Allah kọ́ ló ṣẹ̀dá wa Allah ló ṣẹ̀dá yín Allah ò lè ṣe 2 pig òun ló ṣẹ̀dá yín ẹ béèrè. ẹni tó lọ́wọ́ ọ̀tún méjì ò lè dá èmi ṣìgìdì kò lè dá èmi kò lè ṣẹ̀dá èmi Ọlọ́run ọba Olódùmarè ló ṣẹ̀dá èmi so ẹ má pa ẹyẹ mú nǹkan ẹlẹ́bọ. ló ṣẹ̀dá yín ẹni tẹ́yìn irọ́ wa náà ló ṣẹ̀dá yín o. ṣé mẹ́sì ti rí àdìsí yẹn. Allah ó ṣe Ọlọ́run. mi ò tí ì rí o òun dà. ibi tí wọ́n kọ́ sí àti kan náà tí mo dẹ̀ ní kẹ́ screenshot yẹn lẹ̀ ojú wọn pátá ló wáyé. ó ṣe Ọlọ́run ilẹ̀ Yorùbá Allah ó ṣe Ọlọ́run ilẹ̀ Yorùbá. ẹ̀yin lẹ ń sọ pé kì í sọ lọ́hùn. ẹ wo comment section àwọn èèyàn ti ń reject ẹ pé Allah kọ́ ló dá ní àwọn ará yín ní reject ẹ kì í ṣe mùsùlùmí. àwa Yorùbá la reject ọmọ ọkọ Yorùbá. irọ́ àwọn ará yín Yorùbá kọ́. Yorùbá kì í ṣe Fúlàní. Yorùbá ṣé ẹ̀yin àwa táwọn wọra wa ń bí sáwa nìkan ni àjọ ń jẹ́ Yorùbá ni. ṣé ẹ má yẹ Yorùbá fún mi lágbàáyé ni. àfa ẹ má kàn sá ẹ má gbé ọ̀rọ̀ wa lọ́gbọ̀n mi. èmi kọ́ ni gbọ́rọ̀ lọ́gbọ̀n mi ẹ̀yin lẹ́ ń gbọ́rọ̀. ẹni sùúrù àfa ẹni sọ yẹ ká kàdísì fún yín. lọ́gbọ̀n mi báyìí. ẹni sùúrù lẹ́yìn Kùránì lẹ́yìn Kùránì ẹni sùúrù ẹ fà wà tọ́lọ́run ẹ fà wà tọ́lọ́run ṣé ìfẹ́ gbèjà Ọlọ́run ẹ máa wò ẹni sùúrù níbi tí lẹ́yìn Kùránì ta kà yẹn ẹni sùúrù àmọ́ wá mú àdìtì jáde ìgbà tí Muhammadu tí wọ́n ká pátá yẹn wọ́n dùn àti ibi táwọn sàábé ti ní ẹni sùúrù àti ibi táwọn sàábé ti ní Muhammadu wọlé tí pátá yẹn ẹ jẹ́ adélé àfà ìgbà tí wọ́n sọ pátá yẹn a máa gbé jáde ẹ jẹ́ ká gbé jáde ẹ mẹsẹ̀ ṣú ẹ̀ fún wọn ẹ jọ. gbogbo ẹ̀ pátá irọ́ ni gbogbo ọ̀dọ́ ìwé pátá irọ́ ni kò síbi tá gbà sí pamọ́ pátá èyí tí ò bá bẹ́yìn náà lára mu ẹ̀ ń takò lọ́dọ̀ mi èyí tí ò bá yín lára. àfà sẹ́rí ìkọ́ tẹ̀ ń ṣe tó ń dùn mí ni pé ẹ ti ń sọ̀rọ̀ pẹ̀lú hot temper bẹ́ẹ̀ ti bẹ̀rẹ̀ sí ní bá wa sọ̀rọ̀ mi báyìí lé ní ẹ sọ̀rọ̀ gẹ́gẹ́ bí àgbàlagbà gidi ilẹ̀ Yorùbá. ọyẹ ẹ̀ka kínní yẹn wọ́n ti bá yín gbé síta ọyẹ ẹ̀ka ẹ̀jọ̀. nǹkan tí wọ́n ń kà yìí nínú àdìsí náà ti ń gbé jáde tó bá rú yín lójú ẹ̀yin náà sí àdìsí nọ́mbà yẹn lọ́dọ̀ yín ẹ̀yin náà dẹ̀ ti ka Quran kan sí ẹni wọ́n lọ bá Muhammadu pé ó jí. rárá kò rú mi lójú ẹ̀yin lẹ́ ń tutukutu èmi mo gbọ́dọ̀ rú bá wá dùn yín lọ mo mèdè yẹn dùn yín lọ èmi tí mo wá máa dùn yín lọ wá ń tú èdè ẹ̀ẹ́dá tí mo tú gbọ́ ẹ̀yin tá ẹ̀ wá máa fẹ́ kí n gbẹ̀dọ̀ yín gbọ́ ń bọ̀ wá Akonbioloba. ẹ̀ka dísì yìí kẹ́. mọ̀ ń gbọ̀ yín ká dísì yẹn tí mo ti rí. ṣé káwa ẹ mẹsẹ̀ jẹ́ ká kà ó dà pé wọn fẹ́ kà tí wọ́n jẹ́ ká kà jáde. èmi lè kà kí ló dé tí n lè kà. àjáza náà Muhammad. kí ló dé tàbí ṣe báyìí tẹ̀ jí ká sọ̀rọ̀ mọ́ ohun mi kan ti fẹ́ há. kí là ń ṣe tá à ń pariwo a ti ń disturb neighbor náà. ẹ wọ látàkọrò tí ń lọ sí 2 hours 13 days ọkàn lọ́wọ́. سمعت البراء يقول كان رسول الله صلى الله عليه وسلم رجلا مربوعا بعيد ما بين المنكبين عظيم الجمة إلى شحمة أذنيه عليه حلة أمراء ما رأيت شيئا قط أحسن منه صلى الله عليه وسلم. ìròyìn ànábì lélẹ́yìí kí ni ìbátan rẹ̀ pẹ̀lú pátákó pátá ń wí. ẹ tú fún wa arábù ní kẹlẹ́ ka.
ẹni ẹgbẹ̀bí tó ti wọ pátá tí wọ́n jí gbé. tú ẹ ṣàlàyé tú nǹkan tẹ ká ẹ tú náà kí lẹ kà ń bẹ̀. ẹ tú fún wa ní Yorùbá náà ẹ tú náà. ìtú fún yín Yorùbá ibi tí ẹ fẹ́ wí mo fi rí bẹ́ẹ̀. ṣé ẹ lè tú ms kàjẹ́ káwá 21 gbà àwọn òní táìmù ẹ ká ms ó yà. ẹ tú náà ẹ dẹ̀ ń ṣe báyẹn. rárá ẹ wo bí ms ló yẹ ká ms. kí ms ó tó sọ̀rọ̀ ẹ gbọ́ mi. rárá kí ms ó tó sọ̀rọ̀. That Allah messenger was of medium height. Wọ́n ní Muhammadu pé ó ga. Having broad shoulders. Olówó Èkó kan náà. Asani kẹ tu ẹ tu ẹjí kan tu. Having broad shoulders. Ìtẹ́ ẹ̀ fẹ́ gbé jáde, nǹkan lè gbé jáde. So ms ẹ má ṣe ìyọnu àmàtù ms ẹ ṣó súnmọ́ àbúdá àwùjọ yẹn ibi táwọn sàbẹ̀ ti lóhùn lójú pátá yẹn. Ó dàbí nǹkan tó fẹ́ kọ́kọ́ rí nìyẹn ẹja agbébẹ̀jáde súnmọ́ àbúdá àwùjọ. Ibi tó ti ló kọ́kọ́ jí so a máa ṣó ibi tó ti jí pátá yẹn ìgbà tó kú tọ́ sí mọ́ a máa wá kà jáde fún. ẹ̀yin lẹ kọ́ olówó Èkó. Ìròyìn rẹ̀ wà níbẹ̀ wípé ó wọ aṣọ pupa ẹ wá ń sọ wípé pátá àjọsí ìbọn ní bàtà rẹ̀ èyí ò gbọ́dọ̀ ní nǹkan pupa lọ́wọ́ má. àfa ẹ̀jẹ̀ kọ́ mi fún yín pátá àjọsí tí wọ́n wá mà lè yí o pátá àjọsí tí wọ́n wá mà lè yí wọn lànà bí wọ ìyá máa kà fún yẹn nílùú sínú yín kó ní tẹ́ nǹkan lè dùn. àfa ẹ gbìyànjú láti dìfẹ́ǹdì Muhammadu nìbọ̀ aṣọ ògbọ́mọ yẹ mọ́ ẹni tẹ́yàn máa dìfẹ́ǹdì ni aṣọ ògbọ́mọ yẹ mọ́ ẹni dáadáa ẹni tó wáyé wá ṣàánú gbogbo yín nù. sallallahu alaihi wasallam. ṣáàṣì tí ní súnà Abu Dawud Muhammadu ti máa jèlé pa. ẹ jẹ́ má mọ̀rọ̀ lọ sọ́dọ̀ ta lọ́nà. ó ṣàánú mi lọ tì mí mọ́lé. ó ṣàánú ta lọ́nà lẹ́lọ́ jíjẹ́. ó ṣàánú mi pọ̀. ó ṣàánú ẹ̀yin ọmọ rẹ̀ lè ṣàánú èèyàn. ó ṣàánú ta lọ́nà lẹ́lọ́ jígbé tẹ̀sí mọ́lé. ẹ ti sáàbù ẹni. ṣe máa rí ẹ ti fi wá náà. ọmọ ẹrú ìsọ ó ní wọ́n ti sáàbù ẹ̀. àbúrò ìmọ̀nà wà ń bẹ àbí kí ló kọ ẹ̀ oníyàwó. ó yẹ jẹ́ kàkà ó yá nísìnyí ẹ mútù fún wa ó yẹ ìgbóhùnsókè ms. jíìsì wo tún lélẹ̀ yìí. ibi tí wọ́n ti tú àṣírí àwọn sàbẹ̀ lòun ló jí ó yẹ ìgbóhùnsókè ms. Narrated Abdullah ibn Abbas. Abdullah ibn Abbas ló ṣàlàyé pé ẹmútù náà fa ẹmútù fún wa náà ẹ jẹ́ kàkà ẹ ti béèrè fún adẹ̀ ti fún yín. Ládàá Miksam Mawla ibn Abbas. tọ́ bá kà wọ́n ní kí. ibn Abbas radiyallahu anhu. ẹ jí kó ká ẹ fi wọ́n lẹ̀. wa ma kana li nabiyyin an yaghulla fi qatifatin hamra fuqidat yawma badrin faqala ẹ̀sùn sókè ó ti débi tí mi ò ti rí mọ́. ẹ máa rí sìn àṣírí tí ń túbọ̀. àṣírí èwo ní ń tú. àníkẹ́ ẹ̀sùn nǹkan sókè láti rí ń tú. فقال بعض الناس لعل رسول الله صلى الله عليه وسلم أخذها فأنزل الله عز وجل وما كان لنبي أن يقول إلى آخر الآية قال أبو داود يقول مفتوحة الياء أوكي wọ́n ní àdìsí yìí. àfa ẹni sùn tẹ́tọ́ tún sìn ṣé mi mo yìí kọ́ àbí authentic làdìsí tẹ́tọ́ sọ̀rọ̀. ṣé bí mo ti rí tí a kọ bẹ́ẹ̀. no tẹ́tọ́ sọ ṣé mi mo kọ́ àbí authentic ni tẹ́tọ́ tún. authentic ni. ó yá ẹgbẹ́ òsòkè. حدثنا قتيبة بن سعيد حدثنا عبد الواحد بن زيادة àwọn tí wọ́n sọ̀rọ̀ nípa àdìsí yẹn tí wọ́n yí àdìsí yẹn gbọ́dọ̀ wọn kọjá
إني حدثنا خزيف حدثنا مكسام نصر فما لوري مولى ابن عباس أوجا أوجا ابن عباس قال أصبع يوكي قال ابن عباس رضي الله عنهما نزلت هذه الآية أني آية يوسكاله وما كان لنبي أن يقول كوتوسي يكي النبي ككان láti ṣe àfọwọ́rá fi kọtífàt àmúra nípa èkísà pupa fókèdá ti yá ọmọ bádìrì eléyìí tí wọ́n ò rí mọ́ lọ́jọ́ bádìrì lọ́jọ́ ogun bádàr faqala ba'du an-nas àwọn apá kan èèyàn wá sọ níjọ́ náà wípé la'alla rasulallahi sallallahu alaihi wasallam akhadha bóyá nábì ló mú fa anzalallahu azza wa jalla ọlọ́run wá sọ ááyà yìí kalẹ̀ wípé wà máa kánà lè nábì yìí an yagula ẹnikẹ́ni tá a bá ti pè lánábì ọlọ́run kò lè jáde ìlà akhir al-aya títí tí ááyà yẹn fi parí qala Abu Dawud wá sọ wípé yagula ìtumọ̀ yagula láàrin yẹn ni mafutuhatal ya wọ́n ṣe yá rẹ̀ ní tí ó wà mọ̀fútù tí ó ní fatia lókè ok kí ni wọ́n fi lọ́sọ̀kó jáde ń bẹ̀yẹn tẹ́yìn fẹ́ tú jáde mò ń gbọ́. àti wá ń sìn ó yẹ jẹ́ agbóhùnsókè ẹ̀rọ ṣe ẹgbọ́n tẹ́ wí nìsín ẹlẹ́fẹ́ ka ti yín. aṣẹ́wò ní tún ní lẹ́yìn tí ṣe bá ti tú ẹ jẹ́ káwa náà tú àdìsí náà. ẹ má ka ti yín àdìsí ni ẹ tú. àdìsí náà la fẹ́ tú. lárúbáwá tí wọ́n fi kọ́ gangan rèé tẹ́ ẹ bá ti tútù kùtù ní òyìnbó àdìsí náà la fẹ́ tú àfa ẹnjẹ́ àtú àbí ṣé àní tàmọ́ ni. àní lárúbáwá sẹ́rí èdè lárúbáwá ẹni tó tú ò lè rí tú. ṣe fẹ́ ti tú ẹni ẹjẹ́ káwọn ọmọ tó náà. àní ẹ má ka tọ̀dọ̀ yín ẹ má ka torí yín ẹ má ka ìfẹ́ yín. ẹni la fẹ́ ka yìí tó wà mí báyìí la fẹ́ ka àfa ẹni sùúrù. tẹ́ ẹ bá ti wá ṣe mistake pẹ̀lú òyìnbó tẹ́ ẹ fi tú lárúbáwá tó jẹ́ correct yín fi correct ẹ̀. ok ms ó yẹ gbóhùnsókè. ó yẹ máa ń so ó yẹ ń so. narrated Abdullahi afa kan wá síbi sin save your soul ẹ lè fa afa yẹn lẹ kí ló dé tí moderator yọ ẹni náà àmọ́ ẹni náà bọ̀ ẹ filẹ̀ tẹ́ni yẹn bá ti wá so ẹ gbóhùnsókè ms. tí ẹ bá ti ka àdìsí yìí tẹ́ mo fẹ́ kí n wo. Ibn Abbas ṣàlàyé pé. the verse. And no prophet could ever be false to his trust was revealed about a red velvet. Ibi àyà tó sọ̀kalẹ̀ nípa pé kò yẹ kí Muhammadu kí wọ́n bá nínú ìwà àbàjẹ́ olè tọ́jú àyà ti sọ̀kalẹ̀ nípa pátá pupa. ẹnì kankan tó dákọ̀ Muhammadu nù wá. When it was found missing on the day of battle. Ta ni prophet ṣé Muhammadu kọ́ ló jíṣẹ́ ni ẹ ká ó yẹ gbóhùn sókè. ẹnì kankan ò dákọ̀ Muhammadu nù àdìsí. àtúlọ̀ àwọn bí Muhammadu wà mí àbí kò sí ń bẹ̀ ó yá. àdìsí tẹ́ ń kà yẹn ni. When it was found missing on the day of battle. wọ́n yẹ ẹ máa kà á mò ń sọ mò ń kọ̀rẹ́ ti àwọn ibi tẹ́ ti ń fi ti kún ní. ẹ̀ tún ti ń sìn bá dákẹ́ ẹ pa máìkì kàkà náà. ẹ̀yin náà lè pa mi tí bá mi pa máìkì lọ́dọ̀ yín ọ̀rẹ́ jù. ẹ pa máìkì fúnra yín náà ẹ pa máìkì fúnra yín. ó yẹ mo ti pa. When it was found missing on the day of Badr. Nígbà tí wọ́n wá pátá yẹn tí pátá yẹn sọnù lójú ogun Badri. Some people said. Àwọn èèyàn wá ń wí pé ìyẹn àwọn sàábé wọ́n gbé sókè pé. The messenger of Allah has taken his. Ta ni wọ́n sọ ń bẹ̀ yẹn? Muhammadu jalè ń bẹ̀ yẹn. Muhammadu ti gbé wìrì. Ó jalè ń bẹ̀ yẹn. Jalè ń bẹ̀ yẹn. Ó jalè. Bẹ́ẹ̀ni, ó yẹ gbé sókè. So Allah, the exalted, sent down. Nígbà táwọn èèyàn ti rí pé Muhammadu jalè, Allah wá sọ àyà kalẹ̀ yẹn láyà Kùránì 3161 yẹn pé. And no prophet could ever be false to his trust. Kò sí òjíṣẹ́ kan tí wọ́n máa fi ẹ̀sùn olè gbé wìrì kan nípa ìṣòdodo rẹ̀. Ẹ̀rí báyẹn Muhammadu jalè. Ẹ̀mẹ̀sẹ̀ wá dá padà síbi tó ti wọ pátá yẹn àtìgbà tó kú tó sin pátá yẹn mọ́ ẹ jẹ́ á lọ bẹ̀. ẹ tí ì tú tán ṣe ti tú tán ni. A ti ṣe tán láti gbà wọ́n. ọ̀rọ̀jọ́ mùsùlùmí. nẹ́tíwọ́ọ̀kì mi ò gbọ́ sẹ́ ń wí o mi ò gbọ́ sẹ́ tú o. Ẹ̀mẹ̀sẹ̀ jẹ́ àlọ́ tó ti wọ pátá yẹn àgbà tó sin mọ́ ẹ jẹ́ á lọ. Bàbá tó jí yẹn àwọn ọmọlẹ́yìn yẹn padà ní kó wọ pátá yẹn. Wá ìtẹ kí ló dé tí ẹ jẹ́ kí n gbọ́ tẹ́ ẹ tú. Tó jẹ́ pé gbà tí ẹ ń tú lọ́wọ́ ni mi ò gbọ́ kankan mọ́. Gbogbo ayé ń gbọ́ wa àfa.
Àbò láyé ṣe ń gbọ́ yín tèmi nìkan wá bá yín gbọ́ olówó Èkó MS Akonbioloba MS mọ̀ lórí olówó Èkó. Gbogbo ẹni tẹ́ ẹ̀ wà nulẹ̀ kọ́mẹ̀ntì iṣẹ́ gbọ́ ǹgbà tán tú. Ẹ̀yin ni gbogbo àwọn èèyàn wá ń gbọ́ èmi nìkan ni ìwà gbọ́ yín mọ́ olówó Èkó. MS ẹ tún ta ẹ ti ṣàbòsí o. ẹ ti kọ́ tún kà fún. ẹ ti ṣàbòsí o. kì í ṣe fáàsì lẹ́fẹ́ ka inú Kùránì ní fáàsì wà àdìsí lẹ́fẹ́ ka náà. MS ẹ tún ka ó yẹ tún ka MS. olówó Èkó ẹ sì ṣe bíríbíríbírí. MS ó yẹ ká. àwa gbọ́ yín mọ́. Narrated Abdullah ibn Abbas. Abdullah ibn Abbas ṣàlàyé pé the verse and no prophet will ever be false to his trust was revealed about the red velvet. Tọ́ ní kò sí òjíṣẹ́ kan tó yẹ kó ká ìwà àdọ̀tí ìwà olè mọ́ lọ́wọ́ nípa pátákópa tí ó sọnù. When it was found missing on the day of Badr. Nígbà tí ọ̀rọ̀ pátákópa ò tí jáde ń bẹ̀ yẹn o. ẹ jẹ́ ń sọ nígbà tí ọ̀rọ̀ pátákópa ò tí jáde ń bẹ̀ yẹn ṣe bí àdìsí lẹ́ ń kà mo máa dùn yín lọ́nà. ẹ̀yin lẹ́ ń tú jáde gbogbo tẹ́mi fẹ́ tún ṣe nìyẹn ẹ̀yin lẹ́ ń tú bẹ̀ yẹn kò síbi kankan tí pátákópa ti jáde nù tẹ́ kà yẹn. ó yẹ ẹ jẹ́ ń kà lọ tí bá ti kà kẹ́ wá sọ ṣàlàyé. ẹ má fi ọgbọ́n orí yín kankan kún un mọ́. ó yẹ wá ṣàlàyé wọ́n nígbà tí pátákópa sọnù lójú ogun Badri ó yẹ ìgbésókè MS. Some people say. No, MS ẹ tún bẹ̀rẹ̀ láti fi tó ti ní when nígbà tí wọ́n wá nǹkan yẹn sọ. When it was found missing on the day of Badr. So kí ni wọ́n sọ àfà kí ni wọ́n kọ́ ń bẹ̀rẹ̀ lókè about red velvet nígbà tí pátákópa yìí sọnù lójú ogun Badri ẹ kàn sí ẹ tẹ̀síwájú MS. Some people said. àwọn èèyàn wá wípé ìyẹn àwọn sàábé ànábì wọ́n wípé. Perhaps the messenger of Allah has taken it. Muhammadu jalè ń bẹ̀ yẹn ó gbé wìrì. ẹ̀yin lẹ sọ pé ó jalè. wọ́n ní Muhammadu ti mu ó gbé wìrì. Muhammadu jalè ń bẹ̀ yẹn. wọ́n ní perhaps ẹ̀gbọ́n tó máa tẹ̀ wọ́n ní perhaps. ẹ̀yẹ ṣàlàyé ó yá kí ló ń ṣàlàyé. wọ́n ní làálà tí bá di sire làálà kò sẹ́ni ẹ máa gbọ́ kò sí ẹnikẹ́ni tó confirm ẹ̀ náà tẹ́lẹ̀ sọ̀rọ̀ yẹn. làálà wọ́n rò sí ta ló jí. làálà wọ́n ní bóyá nítorí àwọn ní bóyá jíjí kan ni wọ́n wí rárá jíjí ẹ̀gbọ́n àwọn ìlànà olówó Èkó ìtẹ̀ ń tún bẹ̀ yẹn iṣẹ́ tó bá yẹ pé èdè mi lẹ fi gbé e wá mo lè mọ̀ gbọ́ yé ṣùgbọ́n tí mò ń rí lárúbáwá wájú bí ẹ kọ́kọ́ pa lárúbáwá yìí rẹ kí n tó mọ̀ gbọ́n tẹ̀ ń wíyé mọ́ o. so MS ẹ jẹ́ ká lọ kábi tó ti wọ pátá yẹn àtìgbà tó sí mọ́. bóyá kò sẹ́ni kankan tó kọ̀ǹfàmù ẹ̀ pé ẹnikẹ́ni jí kankan gbé lẹ́yìn. wọ́n rí Muhammadu pé wọ pátá yẹn ó wọ pátá yẹn wọ́n dẹ̀ tún sí mọ́ àmàkà fún yín. ànírọ́ lẹ̀ ń paṣẹ́. MS ẹgbẹ́ tó ti wọ pátá yẹn. èébú lẹ́yìn fẹ́ bú ànẹ́bì lẹ fi ń sọ̀rọ̀ irọ́ nìyẹn. MS ẹjọ́ tó ti wọ pátá yẹn. perhaps ó yá eyín ẹ̀sọ́ tó máa rẹ̀ kò síbi tí perhaps ó ti gbé ìfisẹsẹ̀ rinlẹ̀ wá. làálà bóyá. Muhammadu ló gbé pátá pupa ẹjẹ́ kàkà fún yóyá. bóyá ẹnìkan kò fẹnu lùlù sí kó dán. ìgbà tó kú ó yá ìka lọ. ìgbà wo ló kú. حدثنا محمد بن بشار حدثنا يحيى بن سعيد عن شعبة عن أبي حمزة عن ابن عباس قال جعل في قبر النبي صلى الله عليه وسلم قطيفة حمراء قال وقال محمد بن بشار في موضع آخر حدثنا محمد بن جعفر ويحيى عن شعبة عن أبي جمرة عن ابن عباس وهذا أصح قال أبو عيسى هذا حديث حسن وقد روى شعبة عن أبي حمزة القذابي واسمه عمران بن أبي الطاع وروي عن أبي جمرة الدباعي يسوع سوكي mi ò rí mi ò ní. tó pọ̀ tó báyìí nǹkan tó kọ ni pé ìgbà tí Muhammadu kú ọ̀sìn pátá yìí. ìtẹ́ ọkọ̀ bá wọ ẹ jẹ́ kí n tú fúnra mi. àwa ti ń tú fún mi. ẹ máa èdè Lárúbáwá sẹ́yìn gbọ́ ni. ìgbà tó wọ pátá yẹn gan a máa kábi tó ti wọ̀. rárá ẹ̀sùn sókè ni mo wí ẹ̀sùn sí òkè yìí ní kẹ́ ẹ bá mi kà á ẹ máa ṣe ẹ̀yin gbọ́ Lárúbáwá. ó yẹ ká fà ẹ má. wasmuhu Nasiru bun Imran وكلاهما من أصحاب بن عباس وقد روي عن ابن عباس أنه كره أن يلقى تحت الميت في القبر شيء وإلى هذا ذهب بعض أهل العلم. أوكي أويا ẹ̀sùn wásàlẹ̀ padà kí n wá bẹ̀rẹ̀ tútù ẹ̀
ti kà ẹ̀ kan tún náà ẹ̀dẹ̀ kí la tún tún ka ìdí ní alẹ́ gbé kíní wájé oṣù ọ̀rẹ́ mi tọ́ba ti lè tú ms gbé ìṣẹ́ káwá ka english olówó èkó èmi àti yóò jọba tara wa ń bí ni ẹni tí àjọ jàǹdà ms ẹ̀jẹ̀ ká ka english yẹn ká tú ẹjọ́ ẹ̀jẹ̀ ká tú. ẹjú kan tu olówó èkó ẹjú kan tu. náà wọ́n ẹ̀jẹ̀ tó bá tún kà wọ́n á tún gbé lọ sálẹ̀ lẹ́ẹ̀mélòó náà. àdádàná muhammad bin bashar muhammad ọmọ bashar ó sọ̀rọ̀ fún wa ó ní àdádàná yahaya bin sa'id yahaya ọmọ sa'id náà sọ̀rọ̀ yìí ani Shu'ba àwọn làwọn gbọ́ látọ̀dọ̀ Shu'ba ani abi hamza wọ́n gbọ́ látọ̀dọ̀ baba hamza ani ibn abbas látọ̀dọ̀ ọmọ abbas qala ju'ila fi qabri nabiyyi sallallahu alaihi wasallam qatifatan amra wọ́n fi sínú sàárẹ̀ ànábì èkísà pupa qala wa qala muhammad bin bashar fi mawdi'il akhar muhammad ọmọ bashar wá sọ láàyè mi ó ní haddathana muhammad bin ja'far wa yahya an Shu'ba an abi hamza jamra an ibn abbas bí a sì jọ gbà wá nìyẹn wa hadha hazo wọ́n ní ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó lálàáfíà ni qala abu isa hadha hadithun hasan abu isa tó sọ pé hadisi yìí hadisi tó dáa ni wa qad rawa Shu'batu an abi hamzata al-Quddabi Shu'ba òun náà tún gbọ́rọ̀ yẹn wá látọ̀dọ̀ baba hamza al-Quddabi wasmuhu imran ibn abi atta orúkọ rẹ̀ gẹ́gẹ́ ní jẹ́ imran ọmọ atta wa ruwiya an abi jamrata az-Zubaiji ẹ bá mi sún sókè ms ẹ gbé sókè arabic náà gùn fa. aláìpọ̀. kò sí ní gùn bó bá yẹ pé èdè yorùbá náà ni wọ́n fi kọ́ kò ní gùn ni. wasmuhu nasiru bunu imran wakilahuma min asabi bunu abbas àwọn méjèèjì yẹn nínú àwọn ọ̀rẹ́ ibùnà abbas ni wọ́n wakọ́dírù wíyà á ní ibùnà abbas wọ́n gba wá látọ̀dọ̀ ọmọ abbas wípé anáwó kúrìhà àyùlùkọ̀ táàtàlẹ̀ méjìtì fìlìkọ́bìrì ṣẹ́hùn pé ibùnà abbas kọ́ irọ́ anáwó wípé anábì gangan anábì sallallahu alaihi wasallam kúrìhà ó kọ́ àyùlùkọ̀ táàtàlẹ̀ méjìtì kí wọ́n fi sí abẹ́ òkú nínú sàárè kí wọ́n fi nǹkan kan sí abẹ́ òkú bá ti gbé sínú sàárè náà wọ́n lé ànábì gangan sallallahu alaihi wasallam ó kórìíra kí wọ́n ó ṣe bẹ́ẹ̀. wa ila hadha zahaba ba'du ahli al-ilmi eléyìí ni apá kan àwọn onímọ̀ bá lọ ó kékeré lè fẹ́ fàyọ tó ní í ṣe pẹ̀lú pé pátákà tí wọ́n dín lógún wọ́n bí sọ́dọ̀ ànábì. ẹ jẹ́ ká wá ka english ẹ̀ tó wá fa nǹkan tó fẹ́ fàyọ ms ẹ jẹ́ ká ka english yẹn lẹ́tí máa rírọ́ pa bismillah ẹni sùúrù àfà. irọ́ ẹbí ń tẹ́lẹ̀ pàrọ̀ ẹ̀yìn lẹ́kọ̀ọ́ báyé rí yẹn ilẹ̀kùn ẹ̀kọ́ ń jà ní ẹ̀yìn lẹ́kọ̀ọ́ pàrọ̀ ẹ jẹ́ ká ka tí wọ́n jẹ́ ká tí kò sẹ́ni tó sọ̀rọ̀ ká tí àgbàlagbà ní ẹ jẹ́ ká wà náà ká ẹ jẹ́ ká ka. ó yẹ ká mọ̀ ń gbọ́ yín. Ibn Abbas ṣàlàyé pé a red velvet cloth was placed in the grave of the prophet. Pátá pupa wọ́n sin mọ́ Muhammadu nígbà tó kú. àdìsí tẹ́mítà yìí kò dákọ̀ pátá pupa o kò tí fàtó àmọ́ràn ló dákọ̀ o. ṣé ẹni sùn ṣàlè wá ṣàlàyé pé ṣé mo fi tábà lọ ka Kùránì yẹn ó ní tí ẹni tó jí pátá yẹn pé tó bá di ọjọ́ ìdájọ́ wọn máa gbé sí lọ́rùn. wọn ò dá kò sọ́ńtọ̀ ohun tí ó sọ yẹn sínú Kùránì. ok ó yẹ ó tẹ̀ ti dà bẹ́ẹ̀. ẹ̀yin lẹ́yìn tún tó wù yín. ẹ jẹ́ ká ka Kùránì 3:1-6 yẹn ká lọ ka ibi tí wọ́n ti tu. sẹ́rí àti bẹ́ẹ̀ bá gbé lárúbáwá wá mẹ́nìkan ló kù ẹ̀yin lẹ́yìn tún tó wù yín. Ọbásanlá ẹ send the request. ms ẹgbẹ́ tẹ̀sí ẹ̀ sí kàkà fi tu Kùránì 1:3 yẹn ẹ̀yin èèyàn tẹ́ gbọ́n kọ́ta kà ṣẹ́ pé wọ́n sin pátákó yẹn mọ́ Muhammadu ìgbà tó kú ẹ wá lọ wo ibi tá a fẹ́ lọ kà ń sìn kí gbogbo yín kẹ́ bá wa lọ. ẹ bá wa lọ ibi tá a fẹ́ lọ kà ń sìn. àwa pè ní pátá ẹ̀yin pè lẹ́kìsà kò dẹ̀ síbi tó ti pè lẹ́kìsà nínú Kùránì. kí ni Muhammadu fẹ́ fi àkísà ṣe ẹ̀rí kankan kò dẹ̀ sí ẹ̀kísà nínú Kùránì tẹ ká tàbí sí bẹ́ẹ̀. kí lànà bí fẹ́ fi àkísà ṣe. àwa pè ní pátá ẹ̀rí bẹ́ẹ̀kì ẹ̀yin tẹ́ ń pè lẹ́kìsà ta ló wá ń parọ́ nu gbogbo wa. so ó yẹ ẹgbẹ́ sókè ms ẹ jẹ́ ká kà á. àní ẹ̀lò sẹ́rí àdìsí tẹ̀ ń kà yẹn kò sí pátákó pa ń bẹ̀. tẹ̀fsírì la fẹ́ ka ẹ jẹ́ ká ka tẹ̀fsírì. èwo tẹ̀fsírì yẹn tẹ̀fsírì àyàwó. ti àyà Kùránì tó ló jí pátákó pa yẹn ẹ jẹ́ ká ka. àdẹ́nìkan kò sọ pé ànábì jí pátá ẹ̀yin lẹ́ ń pè bẹ́ẹ̀. àwọn sọ wípé àkísà ni àwọn àfa àwọn sọ wípé ìní lárúbáwá tó jẹ́ òríjínà tẹ́yìn fẹ́ tú wí
bó lẹ ṣe ń dákọ bó lẹ ṣe ń pè ní pápá látọ̀dọ̀ àfà Ṣakí ẹ̀yin sọ wípé àkísà ni a ti gbà bẹ́ẹ̀ à sọ wípé wọ́n lẹ̀ pa ms ẹ̀ka ọ̀dọ́mẹ́ka ìyàwó ẹ̀fọ́ wọn lẹ̀ pè mí Ṣakí èmi náà sì pè yín lọ́wọ́ o wọ́n ní ẹ̀dẹ̀ Ṣakí Ṣakí bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ pẹ́ ní Ṣakí o ẹ̀fí owó síwájú rẹ̀ Ṣakí o. àwọn èèyàn sọ pé àfa ń waste data wọn ń waste time. ó yẹ ká ẹ lọ sáfà ẹ ní ṣàlàyé àfa fún ìṣẹ́jú ẹ bá wa dákẹ́ náà jẹ́ ká. when some red velvet clothes went missing on the day of Badr. nígbà tí pátákó sọnù lójú ogun Badr. mufti ẹ pé lákìsà ẹ pé lákìsà. no mi ò lè pé lákìsà wọn lè sọ̀rọ̀ tó bá rún ẹ ká lọ pátákó ní ms oya. when some red velvet clothes went missing on the day of Badr. nígbà tí pátákó ṣé cloth nígbà tí ẹ̀yin àwọ̀ tẹ̀ bóyá ní cloth ṣé pátá ni cloth. ẹ̀yin pé lákìsà òun ṣàkìsà ló wà níbí. ṣé pátá ni cloth. tákìsà ló wà níbí. ms ẹ ká lọ ms oya. ẹ̀yin lẹ́ ń tú sí tó wù yín. tákìsà ẹ̀yin tú sí àkìsà ẹ̀ tú sákìsà. ẹ̀yin lẹ́ ń tú sí tó wù yín. Àfà Ṣakí ẹgbẹ́ sáfà ìmọ̀ lè jẹ́ ká kàn kan báyìí ẹ̀yin lákìsà èmi ní pátákó pa ẹ̀dẹ̀ ń bá mi jẹ́ ká kàn náà ẹ̀dẹ̀ mú. ẹ̀yin náà gbọ́ cloth lẹ́kùn. sákìsà ló fẹ́ cloth ṣé cloth pátá nìyẹn. sákìsà wò dákẹ́ ẹ jẹ́ ká ka tiwa àfà. sákìsà náà kọ ẹ̀yin pé lákìsà sákìsà lélẹ́yìn. ó yẹ ká lọ ms. ẹ̀yin wá ń pè ní pátákó tí ìfàtò àmúrọ̀ ṣé pátá nìyẹn. àfà yóò gbà. ms ó yẹ jẹ́ ká ka lọ àfà ṣe máa dá kàbí kẹ máa bọ́lẹ̀ bíkọ́ báyìí sí ẹ̀ jẹ́ ká sọ̀rọ̀. ṣé cloth tẹ ẹ dákọ̀ bí òyìnbó tẹ. ẹ má ká lọ ms. when some red velvet clothes went missing on the day of Badr. nígbà tí pátákó sọnù lójú ogun Badri. kọ́sẹ́ pátákó. sí pátá. And some people began to say. àwọn sàábé wa bẹ̀rẹ̀ sí ní sọ pé. perhaps the prophet took it. Muhammadu jáde ńbẹ̀ yẹn ó gbé wèrè Muhammadu ló jí pátá yẹn. The following was revealed. ìgbà tó wá dẹ̀yìn ìgbà yẹn bí àyà ṣe sọ̀kalẹ̀ nìyẹn. It is not appropriate for a prophet to be fraudulent. wọ́n ní kò ṣe nǹkan tó bójú mu kí Muhammadu kó jalè kó ṣe gbèrè kó lu jìbìtì kó jí kó jalè kó digun jalè. ànírọ́ nìyẹn irọ́ nìyẹn. gbogbo ẹ̀yin tẹ́ bá ń wò wá ẹ lọ sí Kúránì fúnra yín Kúránì 3161 pẹ̀lú tefsiri ọ̀kẹ́lẹ́wò sàyí Sunan Abu Dawud 3971. ànírọ́ nìyẹn kò síbi tí wọ́n ní kò tí ìfàtò àmúra ẹ̀yin náà ẹ gbọ́ ẹni velvet cloth ṣé cloth yẹn ṣé pátá ni wọ́n máa ń gbọ́ velvet cloth. kí ló ń jẹ́ àkìsà mo fẹ́ béèrè lọ́wọ́ yín kí ló ń jẹ́ àkìsà. ọjà kí ni tó máa velvet cloth kẹ́yìn náà. ẹ kọ́kọ́ dáhùn kí ló ń jẹ́ àkìsà tẹ́yìn sọ. ẹ sọ àkìsà fún wa ní English. ẹ ṣàlàyé àkìsà fún wa kí ló ń jẹ́ àkìsà. ok Muhammadu ti ń wá àkìsà. wọ́n pa máìkì mi. àkìsà yẹn pa máìkì mi. ìdájọ́ ìdáhùn ló ń sọ̀rọ̀ láti pa máìkì náà ẹ sọ̀rọ̀ kí ló ń jẹ́ àkìsà. aṣọ tí ò wúlò ni wọ́n ń pè lákìsà. tí aṣọ tí ò wúlò náà kọ́ sí. aṣọ tí ò wúlò lọ tún jí ni Muhammadu jí ń bẹ̀ yẹn. rárá o ẹ̀yin lẹ́ ń sọ pé Muhammadu jí. mo fẹ́ pa máìkì mi èmi ò lágbára ká máa jà fún àyè ká sọ̀rọ̀ wọn fún ìjà àjà. ẹ̀yin ni ẹ̀ ń pè é. àfà àwọn olówó èkó ti fi ń bẹ̀. ṣé mi tún ọmọ kéwú ẹ̀ ó ti dà mí bá yín náà. ẹ wá gbọ́ nǹkan tí àwọn àfà ẹgbẹ́ yín sọ nípa pátá yìí. Àbọ̀rúbọyè. àfà ti lọ. Àbọ̀rúbọyè ẹ jọ̀ọ́ ẹ mú fi Ọlọ́run. mo ní gbogbo àgbáyé o ẹ jọ̀ọ́ ẹ bá mi share fídíò yìí. mo fẹ́ bá bàbá yìí sọ̀rọ̀. wọ́n ti bọ́lẹ̀. wà á kéwù òye yín ìkàkùkàlẹ̀ ń kà òṣìlẹ̀ ń ṣe. wọ́n fara balẹ̀. bẹ́ẹ̀ rí bọ́ọ̀nà bíi ti ń dojú tí yìí bá ṣé bẹ́ẹ̀ rí bẹ́ẹ̀ ṣe ń ṣe ẹ̀ sí bẹ́ẹ̀ ṣe ń ṣẹlẹ́yà lórí TikTok ṣé bẹ́ẹ̀ rí bọ́ọ̀nà bíi ṣe ń dojú tí yìí bá ẹ̀yin ẹgbọ́n nǹkan tí Làbíbù Lágbàjì sọ nípa pátápípa sọ́lá lọ bíjì ẹgbọ́n fẹ́. àlọ́kọ̀ tí bá yẹn pàǹtí kan ló máa ń pè é bí ankaṣífù ní ká pè àbí ká pè níbi síngilẹ́tì kan tí ẹ̀ ń wọ̀ sí ìsàlẹ̀ báyìí. kẹ́ẹ̀tún wá gbọ́ ìtì ìmọ̀ràn ẹlẹ́hà tó ṣe o. mo mọ̀ pé àfà yẹn ṣì wà ń bí. wọ́n gbé pò kìíní nínú kíláàsì ẹ̀gbọ́n tóun náà tún sọ.
ọ̀rọ̀ bí yẹn wọ́n darí ogun bá dẹ̀rọ̀ wọ́n sì kó àwọn nǹkan ogun darí kì í ṣe pátá gangan aṣọ yẹn bí aṣọ wíwọ̀ bí aṣọ òkúra kankan bẹ́ẹ̀ yẹn ni wọ́n ń pè ní kọ̀tífà kì í ṣe pátá kì í ṣe pátá ni aṣọ tó tóbi tó fẹ́ díẹ̀ ó sì dàbòrà. wọ́n dẹ́ pé lákìsà eléyìí dúró aṣọ ọ̀bọ̀ra ẹ̀yin yẹ ọ̀gbọ́ra yíyé ẹ̀yin ká tó ti bọ́dà mi gbọ́ ẹ̀yà tó ti bọ́dà mi gbọ́. àwàdẹ́ pé pátá kí ni ìyàtọ̀. ó yá tí bọ́dà yín ti fẹ́ débẹ̀ o. làbí ìbúlágbàjì sọ nípa pátábùbà tán lánàá bíjì ẹgbọ́. àlàkà tífà yẹn pàǹtí kan máa ń pè é bí ankaṣífù ní ká pè é ká pè é bí sílẹ̀tì sí ẹ̀wọ̀ sí ìṣẹ̀lẹ̀. ọgbọ́n bọ̀dá mi o. ìmọ̀ràn ẹlẹ́hà wọn ló kéwù ní Saudi tó jẹ́ pé òun nìkan ló máa ń gbé pò kìíní nínú kíláàsì ẹ̀gbọ́n tó wọn náà tó tó. ọ̀dọ́ wọn darí ogun bá dẹ̀rọ̀ wọ́n sì kó àwọn nǹkan ogun darí kì í ṣe pátá gangan aṣọ yẹn bí aṣọ wíwọ̀ bí aṣọ òkúra kankan bẹ́ẹ̀ yẹn ni wọ́n ń pè ní kọ̀tífà kì í ṣe pátá. ìwọ̀n làdé bí sọ́mù ọ̀tá jẹ́ tiẹ̀. ó sì ń dàbòrà ó sì ń wọ̀ lórí bí aṣọ ní kọ̀tífà yẹn wọ́n jẹ́rìí wọ́n wá kó pọ̀ máwọn aṣọ. ṣé ẹ rí bàtà wàhálà tẹlọ kó wá láti ilẹ̀ Lárúbáwá yìí kò lè gbogbo rádaràdà bàtà gbáko kan fún wàhálà. ẹ jẹ́ káwọn èèyàn wò ó tọ́ pé irọ́ èké ló wà ní. ìyàwó ọ̀sán tó lá bóyá kẹ́ẹ̀tún jọ eléyìí mọ́. ẹgbọ́n nǹkan tí